بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على عين رحمة ربانية محمد بن عبد الله وعلى آله وصحبه صلاة تعرفنا بها إياه. أشهد أنك أنت الله أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تدليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول ومكروا مكر الله والله خير الماكرين ومكروا مكر الله والله خير الماكرين ومكروا مكر الله والله خير الماكرين. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقدار العظيم. mo kí gbogbo wa ní gbogbo àyè ibi tí a bá wà pé kí Ọlọ́run bá kó mọ́sá kún wa lọ́wọ́ kọ́lọ́run kó mọ́sá pẹ̀lú wa kọ́lọ́run bá kó ṣe dáadáa fún wa gbogbo orí tí ẹnìkọ̀ọ̀kan bá ń fẹ́ Ọlọ́run bá kó ṣe fún wa ní àyè ibi tí èmi wà lọ́jọ́ títò ní ọjọ́ Jímọ̀ ní í ṣe. máa ń kí gbogbo àwọn ọmọ ìyá wa nínú ẹ̀sìn Islam pátá wípé a kú ọjọ́ ńlá ìní ẹ̀mí wa yóò ṣe ọ̀pọ̀ rẹ̀ láyé Ọlọ́run bá kò ní bàǹkankan ẹnìkọ̀ọ̀kan wa jẹ́. gbogbo àwọn àtàrí tó jẹ́ Kristẹni náà a kí wa wípé a kú ìpalẹ̀mọ́ ọdún Christmas Ọlọ́run bá yóò jẹ́ kí wọ́n ṣe ní ayọ̀ àti àlàáfíà. àwọn oníṣẹ̀ṣe ti ṣe tí wọ́n sẹ́yìn a sì kí àwọn gan náà pé wọ́n kú àṣesẹ́yìn ọdún. èyí tó wá tó pa gbogbo wa kò tá a fi jẹ́ ẹyọ kan ní ìlú Ògbómọ̀ṣọ́ òun náà ní Credo Carnival ní èyí tí Ọlọ́run ti ní kí bàbá wa ọba Gandhi Afọlábí Ọláoyè Orúmọgẹ́gẹ́ kẹta kábíyèsí o kábíyèsí o kábíyèsí o Your Imperial Majesty ẹ ṣeun ẹ kú ìfilọ́lẹ̀ dáadáa ẹ kú ìfilọ́lẹ̀ ire. ń wo kinní kan lẹ́nì ní àárín òru ní one of these foreign TVs wọ́n wá rí tí wọ́n fi ọ̀rọ̀ Credo Carnival tí wọ́n kàn sọ briefly níbẹ̀ wọ́n wá fi àwọn kinní cycling tí wọ́n ṣe ní Ògbómọ̀ṣọ́ wọ́n wá sọ pé a take off of such thing in the southwest of Nigeria that is a very big development. Cycling kìí jẹ́ pé tuntun but wọ́n ṣe bí irú Èkó wọ́n ṣe bí irú Kaduna wọ́n ṣe gbogbo irú nǹkan báyẹn tó jẹ́ pé ó tún mú ìdàgbàsókè ọmọ bá ìlú. I think we should be able to see Kábíyèsí as a new reformer, a transformer tó fẹ́ transform ìlú Ògbómọ̀ṣọ́. Ọlọ́run bá yóò sì kún wọn lọ́wọ́ Ọlọ́run bá kò ní pín wọn nípa nínú rẹ̀. So èyí tí mo kàn tó fẹ́ sọ níbí yìí ni pé àwọn Yorùbá ní wọn pàwọ̀ ìkan wọn ní tí náà bá tán lásán ẹ̀jẹ̀ kì í tán ní orí ìkaná. mo fẹ́ sinmi níwọ̀n bá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni lórí ọ̀rọ̀ tó máa fẹ́ mọ́ sọ lórí YouTube. bẹ́ẹ̀ bá ti ṣe ń jáde bẹ́ẹ̀ bá ti ṣe ń bú mi it will give me more energy láti pé kí n lè bá defend tí ń jẹ́ òdodo ọ̀rọ̀ tí mo ń sọ. orí nǹkan tí mo máa fi bẹ̀rẹ̀ ni fẹ́yìn tẹ́ kí n ṣe mùsùlùmí tàbátẹ̀ bá mọ̀ ẹ́ lórí bu translation kan tí mo ń sọ pé iyyaka na'budu wa iyyaka nasta'in. Ọlọ́run bá mi ni màá máa sìn ọ̀dọ̀ rẹ̀ ní màá sì máa wá ìrànlọ́wọ́ wá sí. ṣé èmi tó ń fẹ́ máa sin Ọlọ́run bá tó ń fẹ́ máa wá ìrànlọ́wọ́ lọ sọ́dọ̀ Ọlọ́run bọ̀ sí mo tún gbọ́dọ̀ tún máa fi irọ́ sínú ọ̀rọ̀ mi sí mo tún gbọ́dọ̀ máa ṣàbòsí sínú ọ̀rọ̀ mi sí mo tún gbọ́dọ̀ tún wá máa wá nǹkan mi kí n máa wá tẹ́ńbẹ́lẹ́kù kí n máa wá ìbàjẹ́ ọmọlàkejì níbẹ̀. mo sì ní Ọlọ́run bá ní màá máa sìn ọ̀dọ̀ rẹ̀ náà màá sì máa wá ìrànlọ́wọ́ lọ sí. tó sì jẹ́ pé ó ti ṣe ìkìlọ̀ fún wa pé ẹ ò gbọ́dọ̀ ṣe nǹkan báyìí mo sì lè máa ṣe nǹkan tọ́lọ́run bá ní ká máa ṣe tí màá wá lórí ìfọkànbalẹ̀ pé tí mò ń fẹ́ yìí ó ti di dandan kọ́lọ́run bá kò ṣe fún mi. privilege ni gbogbo wa by chance ni gbogbo ẹni tó bá ní nǹkan lọ́wọ́ by chance ni privilege ni kì í ṣe right. báwo ni mo ṣe wá fẹ́ lo privilege tọ́lọ́run bá fún mi yẹn láti pé kí n fi wá fi sin Ọlọ́run ọba láti pé kí wọ́n fi bẹ Ọlọ́run ọba láti pé kí n fi wá sọ fún pé Ọlọ́run ọba nítòótọ́ ìwọ lọba tó sìn tó téèyàn sì tó gbójúlé. mo ro ọ̀rọ̀ tí Fasco Bless tí ó sọ nípa ọ̀rọ̀ Kábíyèsí ẹ ń fi ẹgbẹ́kẹ́gbìn ẹ fi ń lọ ìlú Ògbómọ̀ṣọ́. Fasco Bless àwọn ọ̀nà ẹ̀wọ̀n tó pé ó kí ń sọmọ Ògbómọ̀ṣọ́ ṣùgbọ́n ṣe ń gbẹnu sọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ tó ń insult wa tó ń sọ̀rọ̀ bí ogun torí pé ó gba iṣẹ́ ni tó ń sọ̀rọ̀ bí ogun
báwo ni wọ́n ṣe differentiate tó fi lè mọ́ sọ fún wa pé ta ní dá wàhálà lẹ̀ tí ìbá ṣe pé àwọn kìrìsìtẹ́nì náà fẹ́ dá wàhálà lẹ̀ kábíyèsí ló fẹ́ dá wàhálà lẹ̀ ó ti gbàgbé kó ti láwọn tapes oríṣiríṣi tó ti fi blackmail kábíyèsí ó ti gbàgbé kó ti ní àwọn tape oríṣiríṣi tó ti fi blackmail mi tó yẹ pé ìrìn bí ta gbé ti kọ agreement pẹ̀lú kábíyèsí lórí pé ẹ wà lórí iyọ̀ Yunusa tó sọ gbogbo rẹ̀ adákẹ́ ni o wàláhì tàláhì adákẹ́ ni kì í ṣe pé bóyá àwọn ọmọ tá à ń ṣe we don't do our own things illegally we do anything we want to do legally gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ fún ẹ pé èmi mo ti sign pẹ̀lú àwọn ọlọ́pàá pẹ̀lú commissioner of police nígbà tí Hamzat fi wà níbẹ̀ mo ti sign there is written wípé Yunusa tẹ́ rí yìí o pé Yunusa lọ but I have to make sure lílọ Yunusa tí ó bá lọ ní lílọ rẹ̀ he is going to go by law it's not by force ẹ̀rọ pé gbogbo nǹkan tẹ́wọ̀n ṣe lè pé bóyá mo jẹ́ ìrìn rírọ̀ tó báyẹn ni mi ò kí ń ṣe ìrìn rírọ̀ náà wàláhì mi ń ṣe ìrìn rírọ̀ when I was so young I'm called American tough guy ní field football wọ́n máa ń pè mí ní Fada Tiko coach kéèsì pé lẹ́nu mo ṣe mo náwó mi ni that is the truth of the matter I'm not a dependent mi ṣe ni tí ṣẹ̀ṣẹ̀ mọ ojú èèyàn kó tó ṣe tó fẹ́ ṣe mo believe pẹ̀lú nínú iyyaka na'budu wa iyyaka nasta'in láti ìgbà tí mo ti wà ní kékeré ni tí mo ti mọ̀ pé gbogbo tẹ́ bá lẹ́ṣẹ́ mo bá lọ rí báyìí tó bá ṣe nǹkan fún mi ó wá látọ̀dọ̀ Ọlọ́run ni gbogbo oge rẹ̀ parí tọ́lọ́run bá ṣe fún ẹ tọ́lọ́run bá sọ pé orí mi bá ń bẹ lọ́dọ̀ rẹ̀ òkú ní torí ṣe sí mi mọ́ òlẹ̀ promise mi nìkan tó bá lè ṣe oore fún mi máa dúgbé oore fún ẹ lọ́jọ́ tó ti pẹ́ ni mo fẹ́ sọ pé nígbà tí mo bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wàhálà ìlú Ògbómọ̀ṣọ́ yìí jẹ́ ká gba ilẹ̀ jẹ́ ká ṣe lé ilẹ̀ bó láti ṣe tọ́ pé mo fi ní bàwà lórúkọ jẹ́ mo fi ní burúkọ Olúwa jẹ́ mo débẹ̀ ló fi di pé ẹlòmí fi mọ́ rí mi ní pé dákùn yá mi ní 200,000 bẹ́ẹ̀ yá mi ní 50,000 bẹ́ẹ̀ kí n fi ṣe nǹkan tí mo tó fi di stage tí mo fi wọ́ dáàrí oògùn mi tí mo ṣe ń bẹ́ sọ̀rọ̀ yìí o 95% tí mo ná lórí gbogbo mo ṣe ń pè tí mo ṣe dátà tí mo ṣe it's my own sweat máa débi panú báyìí máa débi panú nílé mi just for people to hear me out on what is on ground. I'm not a dependent. I'm not. Torí mo mọ̀ nǹkan tí Ànábì wí ní pẹ́ni tí ó ní lókè lọ́wọ́ afúnni gbé. Ó ní lókè lọ́wọ́. I'm not a dependent. Kò sẹ́ pẹ́ nìkan náà sọ pé òun ní sanwó fún mi tí mo fi ṣe gbogbo nǹkan tí mo ń ṣe yìí. Tí mo sọ pé dákẹ́. So that is why people nobody can shut me off. He who pay the pipes dictate the tones. Tẹ́nìkan bá fún mi lówó pé máa ṣe lọ òun ló lè dé lọ́la ní ìṣòfin lágbàjá dákẹ́ mọ́ sọ̀rọ̀ mi ebí mi mú fẹ́ ló tó fi ṣọ́dá ńgbà tí ma fún lówó tí ó fi ṣe mọ́ ọ̀tàn ìfilẹ̀ ṣe bá ní kọ́ dákẹ́ olóhùn ọ̀dákẹ́ nígbàtà bá fún lówó tí ó fi ṣe mọ́ ọ parí a ò ní fún lóúnjẹ ni tó bá yẹ pé tó bá tẹ̀yẹ tó bá fẹ́ tó bá yẹ pójú ogun láwà bí irú ètò ṣẹlẹ̀ láàrin Nàìjíríà pẹ̀lú Biafra tí bàbá wa Awólọ́wọ̀ tó advice Nàìjíríà pé ẹ ń bá yẹn tẹ̀ ẹ́ sì ń fún lóúnjẹ ẹ máa ń fún lóúnjẹ bóde ẹ tún fún ọ lágbára láti kókó fi lè máa ronú nìyẹn so Ọlọ́run sì ti ṣerú rẹ̀ fáwà yìí pé pẹ̀lú kan bó bá kàrà ìgbèdá àti àmọ́ omi jú ìwọ̀n àmọ́ omi ìhànfin a ó jẹ a ó yòyọ́ ṣẹ́kù a mọ́ bí tá pé ti lè kanlẹ̀kún ọlọ́ọba tí n tàn bá ń fẹ́ tó ṣe fún wa ìyìn fi ṣe lérí I'm not feeling too proud èmi ẹ̀ ṣerú àwọn àfáà tọ́mọ sọ wípé nígbà táwọn ẹbí ṣe kinní kan nígbà wọ́n gé ọwọ́ èèyàn after 20 years 30 years wọ́n wá join ọwọ́ yẹn papọ̀ nǹkan kan kinní kan wọ́n fẹ́ pàànà bí ìgbé ni wọ́n tún wá lórí pọ́nlé kọjá àlà tó fi ń ba ẹ̀sìn Islam jẹ́ bó ṣe lọ́kọ̀ ọ̀nà ṣe fẹ́ sọ èmi ń sọ tèmi personally ni kò lè mọ́ mi kọ́kọ́ kí n sọ fọ́lọ̀wọ́n bá kọ́lọ̀wọ́n bá kọ́ mọ́ ṣe fún mi bó ṣe he has been with me kí ló wá fẹ́ ṣe mí pẹ̀lẹ́ yàn gbogbo yóò ẹkẹ́ lè mà ebi nípa owó lóní lẹ́nu ìgbà tí mo ti fi bẹ̀rẹ̀ ní tó bá fẹ́ fi pawó máa fi pawó mo bá fẹ́ fi gún mọ́tò máa fi gún mọ́tò mo bá fẹ́ fi kọ́lé máa fi kọ́lé tí mo bá gbá tí mo fẹ́ gbà gbogbo ẹ̀tẹ́wò ipò sí nǹkan tẹ́lẹ̀ fi mí ṣe máa kàn gbà náà ni máa kàn sọ ẹwọ ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ ṣáṣì ká dákẹ́ ká mọ̀ wọ́n nírò òde ayé làmú gbogbo ayé náà láàmú ká mọ̀ wo gbogbo àwọn yóò mọ̀ bí mi lè rẹ̀ wá sọ pé mi ò lọ́rọ̀ tí mo fẹ́ sọ mi ò kàn fẹ́ sọ̀rọ̀ mọ́ nítorí mò ń wá fà láfẹ́ ara mi mo rí pé mò ń sá fún kọ́mọ́ gbè mí ní tí màá mọ̀ sọ fún yín ní ẹ̀ máa sì gbà nǹkan tí mo fẹ́ gbà. That is enough for you to say kẹ́lẹ́ bá wípé I'm not a dependent mi ò depend lórí any garden person ẹni tó bá ran ìrìn àjò yìí lọ́rọ̀ ọ̀ràn lọ́wọ́ ni kìí ṣe pé ó ṣe ní ṣe wípé ẹ torí pé ó kù díẹ̀ ká tó fún ni tá a bá ṣe fún kò ní rọ́nà lọ kò ní ṣe kíní kan kò síjọ́ kan tí mo jáde síbi ìtẹ́gbé ti rásọ mi níbi wọ́n gbé ti lẹ̀ kò síjọ́ kan tẹ́ ẹgbẹ́ mo jáde síbi ìtẹ́gbé mi níbi I look dejected I am not frustrated nǹkan tó kàn máa ṣe mí ni pé ìmọ̀ kàmí lára pẹ̀lú nǹkan tí ń ṣẹlẹ̀ pẹ̀lú lù pé I don't like it
My spirits don't like people to be cheated. Ara mi sì kọ irọ́. Gbogbo tó wà lórí Yunusa láti orí rẹ̀ dé gbogbo ẹ̀jẹ̀ ara rẹ̀ báyìí ìran rẹ̀ pátápátá irọ́. Mo gbẹnu mo fi sọ. Àtijọ́ tí mo ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe máa advice àwọn ilé Ayilara kan lọ sí court kan lọ sí court. Kí ló dé fi advice Yunusa kí kò gbé mi lọ sí court náà? Ẹ ṣe advice ẹ̀. I always challenging him and I still stand by it and I will stand by it until Yunusa leave that place because that place is not his place. Kò sínú nǹkan tẹ́lẹ̀ náà nínú owó yìí ò lè change irọ́ kó sọ́dọ̀ òdodo. Owó tẹ́ fi ní nǹkan lè change rẹ̀ kó jẹ́ pé paternity Yunusa yóò wá délé Ayilara. Ẹ̀yin tẹ́ ń wo fídíò Yunusa yẹn máa tún wọ̀ repeat ẹ̀ lórí fídíò yìí. Máa shortcut ẹ̀ máa pé kẹ́mẹ́ but ibi mo bá fẹ́ gbé fún pé kẹ́ wò láti bẹ̀rẹ̀ dópin ìṣẹ́jú mẹ́wàá ní tẹ́ bá wò. Gbogbo ìṣẹ́jú mẹ́wàá yẹn tẹ́ bá fẹ́ fi wo fídíò yẹn mo fẹ́ kẹ́ wo kí nìkan tẹ́ máa wo fídíò yẹn ẹ máa fi etí gbọ́ nǹkan tí Yunusa ń wí kẹ́ máa wo ẹ̀kọ́ tẹ́ fẹ́ kọ́ nínú ọ̀rọ̀ tí ń sọ. Ẹ wá máa fi ojú yìí kẹ́ máa fi wo ẹni tó fi ṣe mágàjì tó jókòó tì pé ní Isiaka ẹni tó jókòó tì Isiaka mú fún nìyẹn. Àwọn méjèèjì tẹ́ rí òun wọ́n ṣe jókòó tì ra wọn iná òun ẹ̀tù ni òun wọ́n fẹ́ràn ara wọn wàláhì tàláhì ṣe wọ́n bí láìláìláìláìlá wà mú ò lè jọ sí síbí kélé yóò fi jẹun kélé náà kó fi bú báwọn Haúsá fi mọ́ fi jẹun pé jẹ́ kémi ò bú síbí kẹwọ́n náà bú síbí kẹwọ́n ò lè fi jọ ṣe. Ẹnìkan nú àwọn méjèèjì mọ́ ṣe jókòó yẹn ìtọ̀ ò lè gbẹ́ níbi kó jókòó kó dìde kó kóun fẹ́ sáré lọ rí tọ̀ kóun padà bọ̀ wá jókòó yóò mọ̀ sáré pé kóun tó dé wọ́n fi kan lórí àga fúnra wọn láwọn méjèèjì sẹ́rí yẹn àwọn ọmọdé Ayilara ni wọn. Àwọn ọmọ àlè ọmọ ọkọ ni o àwọn ọmọ àlè ọmọ ọkọ ni o ṣe mọ́ tí mo mí pẹ̀lú àwọn ọmọ àlè ọmọ ọkọ ni wọ́n nínú ilé Ayilara àmọ́ ìwọ ọmọ àlè ni wọ́n ń wù. Ọmọ ọkọ ni wọ́n ní ilé Ayilara o àwọn tí wọ́n kọ́kọ́ gbógun Yunusa sọmọlé àwọn onígbà èyí sí Isiaka ní tiẹ̀ nígbà tó yẹ pé òun ti jẹ gbèsè kalẹ̀ nǹkankan wọ́n bá san gbèsè àwọn tó jẹ lówó nǹkankan wọ́n bá ṣe wọ́n change aṣọ fún un. Those who know him very well will tell you this story. Mi ò Isiaka mo blackmail ẹ̀ sue me for it mo lẹ́rìí lé lórí. Wọ́n kọ́kọ́ change wardrobe fún wọn ṣe gbogbo ẹ̀ fún ó talé wọn. Ọmọ ni o kìí ṣe ẹni ẹ máa wo nǹkan tó ń ṣe o bó ṣe jókòó tó lóun jẹ́ mọ́gàjì inú léun kìí ṣe mọ́gàjì o. Bó ṣe nìyẹn o òun gan fún ara rẹ̀ ọmọ obìnrin ni nínú ilé Ayilara. You can see how things are really wrong. Tán fi rúlù lù fún wa. Èyí mú fún tẹ́rí yẹn tán bá ń pẹ́ àwọn ta ni wọ́n jẹ tán jẹ Imamu igun ọ̀dọ́ wọn náà jẹ Imamu ṣùgbọ́n kò lè tí kàn torí ẹlẹ́ẹ̀karùn ló ń wà Habibu ló wà ní ẹlẹ́ẹ̀kẹrin. Imamu Habibu láì ló wà ní ẹlẹ́ẹ̀kẹrin kò lè tí kàn gbogbo ẹ̀ náà ọ̀tẹ̀ ni ọ̀tẹ̀ ìlara láàrin ara ẹni nínú ilé tí ò lè ṣe ṣe. Èyí Síkírù tẹ́rí tí Síkírù wà bẹ ẹgbàgbé ẹ̀ ìrọ́lọ́pàá kò sí nǹkankan tó fi lè mú tó fi lè jẹ́ pé nǹkankan tó jọmọ́ ti Imamu tó fi lè kàn lára. Ẹ jẹ́ kí n bust the brain yìí fún kìíní kan nígbà tó fi kó àwọn Síkírù nígbà wọn fi kó àwọn Síkírù mo ń sọ lórí fídíò ń bì kọ́ síbẹ̀ kọlọ̀ rẹ̀ bú mi ò ní fún ẹlẹ́sìn but reality ni máa sọ fáwọn èèyàn lórí nǹkan tó wà lẹ̀ nígbà tí wọ́n fi lu àwọn Síkírù tó fi kó wọn lọ tí wọ́n fi ń bọ̀ wá sílé wípé àwọn ọlọ́pàá wà sáàtì inú ilé kan wá wo kí ló ní kí ni ò ní kí ló ṣe kí ni ò ṣe. Ṣé understand? Bàbá Ibrahim yẹn tí wọ́n nà nù mọ́sálásí tẹ́ ń gbọ́tọ̀ wọn pé ẹ máa lù wọ́n ẹ máa gbá wọn ẹni tí sọ pé ká máa lù wọ́n yẹn ọmọ ni nínú ilé Ayilara o ẹ̀gbọ́n ìyá rẹ̀ ló ní ká máa lù yún o ló ní ká máa kó yún o ẹ̀gbọ́n ìyá ẹ̀ ló ní ká máa kó tí ń dákọ kí ní ò lè tán láíláí láwọn tọ́dá problem kalẹ̀ fún wa o òun ní sọ pé ẹ máa lù wọ́n ọmọ ni o láti sọ pé mo sọ pé problem ilé Ayilara àwọn ilé Ayilara ń dá problem kalẹ̀ fún anásì tó ń dá problem fún adébáṣe wà yìí àwọn tán dúó lórí òdodo orí owó fi ṣe nǹkan wọn àwọn tí wọ́n dúó lórí irọ́ wọn pọ́ǹpù owó lé wọn lórí wọ́n fi terrorize àwọn tó dúó lórí òdodo nínú ilé yẹn tó fi di bá ṣe sọ̀rọ̀ yìí ni kí ni kẹ́kọ́ wọ́n fẹ́ fà jáde fún yín pé nígbà tó sọ pé wọ́n fẹ́ lọ research inú ilé wọn bàbá Ibrahim wọ́n gbé handcuff sí bàbá yẹn lọ́wọ́ ni àti ẹsẹ̀ láti pé kán mọ́ lọ wípé kí bàbá ọmọ sá lọ pẹ̀lú ọjọ́ orí wọn bá ṣe lù wọn ní mọ́sálásí tẹ́rí yẹn
ẹ ti rí báyìí ẹni tó fi áńkọ́pù sí lọ́wọ́ fi sí lẹ́sẹ̀ nìkan fẹ́ lọ rí sáàṣì inú ilé rẹ̀ ẹ wo bàbá àgbàlagbà yẹn ẹ ti gbọ́ ẹ máa lò wọ́n náà ní ìṣẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n gbogbo rẹ̀ ní ìsìn wọ́n wá sáàṣì wọ́n wá gbìyànjú láti gbọ́n fẹ́ lọ rí sáàṣì inú ilé yẹn wọ́n wá bàbá yẹn ẹ kúrò ẹwọ́ làbùrọ̀ fi áńkọ́pù sí mi lọ́wọ́ fi áńkọ́pù sí mi lẹ́sẹ̀ pẹ̀lú ọjọ́ orí mi ibi mélòó ni mo lè sa eré dé wọ́n kọ̀ wọn ò gbọ́ wọ́n ṣe kíní yẹn báyẹn ṣé mọ̀ báwọn tó fẹ́ wá pàdé wọn nínú ilé wípé wọ́n fẹ́ wá sáàṣì inú ilé Yusuf tó lọ rí ló mọ́dàrí kan lé wọn lórí tó ẹgbẹ́ gbogbo àwọn ìṣẹ́ sọ̀rọ̀ tábà ilé ẹ̀ táwọn tàbí pariwo tó pẹ̀lú wọn sọ̀rọ̀ Yusuf èso wọn nulé Yusuf lọ́wọ́ adẹni tí wọ́n ń dé tí wọ́n ń sọ fún wọn wípé bàbá tẹ̀rí tẹ̀ mú bọ̀ yìí Boko Haram ní terrorist ni àwọn tó wọ́n lọ rí rẹ́ǹtì wá láti wá fẹ́ dà inú Ògbómọ̀ṣọ́ ni wọ́n fi wá pàdé àwọn ọlọ́pàá lọ́jọ́ náà lọ ní Yusuf tí Yunusa fi ṣe bàbá nínú ìtàn tó pa fún wa mo fẹ́ kẹ́tún gbọ́ ìtàn yẹn lẹ́ẹ̀kan sí. fún ilẹ̀ Ògbómọ̀ṣọ́ bàbá ti wà nílé agbára pẹ̀lú mi láì ní fi àkókò ṣùgbọ́n bàbá ìbámu sálámù sí àwọn ará lé. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Bàbá Imam torí pé ohun yẹn ó tutù ó lọlẹ̀ mo fẹ́ kí àwọn ará lé fẹ́ gbọ́ ohun yẹn mo fẹ́ kẹ́ bá mi tún wọn sálámù sí kí wọ́n mọ̀ pé aṣáájú wa tuntun nínú ẹ̀sìn Islam ló yẹ kó. Nítorí ẹni pé ní ohun tó wà ń bẹ̀ yẹn. Gbogbo ẹ̀yin ará lé tí ẹ ti gbọ́ wa mo lérò pé bí ara mi ṣe balẹ̀ tí mò ń fi ara balẹ̀ tẹ̀lé ìtàngbésí ayé wọn àwọn ẹ̀kọ́ kan bẹ tí àti èmi tí mo nígbàgbọ́ àti ẹ̀yin tí ẹ wà nílé tá àti rí mú àti ìmọ̀ ìwé western education àti ti kéwú méjèèjì ni bàbá Ìmámù wa tuntun nílé Ògbómọ̀ṣọ́ ẹ̀rí pé méjèèjì ni wọ́n jura tí wọ́n jà fitafita tí wọ́n sì ṣì orí dáadáa níbẹ̀ ẹni tí ẹ̀ ti ń gbóhùn ẹ̀ náà ni Sheikh Toliha Yunus Olúṣínà Ayilara bàbá Ìmámù ẹ ti sọ ọ̀pọ̀lọpọ̀ fún wa nípa ìwọ̀n àwọn ìkébé tí ń sọ̀rọ̀ àwọn aráalé kan bẹ̀ àti bí èmi tí mo wà bí ẹ̀yin bí tá a ti bí yín bí ẹ ti ṣe dàgbà tó fi já sí pé gbogbo nǹkan tẹ́ sọ yà àti ilé ìwé tẹ ẹ mọ ìwé àti kéwú mi ìfẹ́ gbọ́ kọ̀ọ̀kan tó di àwọn Ògbómọ̀ṣọ́ níbẹ̀ Ìmáàmù kí ló ṣẹlẹ̀ ṣé màmá ni ọmọ Ògbómọ̀ṣọ́ ni àbí bàbá àbí báwo ló ti ṣe jẹ́. bàbá tí orúkọ wọn ní Toliha orúkọ bàbá tí wọn ní Yusuf orúkọ bàbá tó bí àwọn ní Abbas. Bàbá lè mú àwọn tá a bá mọ ìtàn ní Ayilara dáadáa. Àìdó bàbá wa Ayilara tí wọ́n ṣẹ̀wálẹ̀ ní Ògbómọ̀ṣọ́ bí bàbá wa Usman Ayilara. A rí wípé ní Ògbómọ̀ṣọ́ bí ọmọ méje ni wọ́n láǹfààní àti bí. Àti Ìlọrin ni wọ́n ti wá bí. Ní Ìlọrin wọ́n bí ọmọ tó pọ̀ ṣùgbọ́n bẹ̀rẹ̀ ní gbogbo wọn. Láti wọ́n tó gbọ́dọ̀ sọ̀rọ̀ sí fún wa ní ọmọ méje tí mẹ́fà nínú àwọn méjèèjì jẹ́ ọkùnrin wọ́n sì kú obìnrin náà. Àkọ́bí wọn ní Ògbómọ̀ṣọ́ bí òun
òun ni à ń pè ní Sànní. Lẹ́yìn Sànní wọ́n bí Habib, lẹ́yìn Habib wọ́n bí Mahmoud, lẹ́yìn Mahmoud wọ́n bí Abbas, lẹ́yìn Abbas wọ́n bí Lawal, lẹ́yìn Lawal wọ́n bí Bello, lẹ́yìn Bello ni wọ́n bí Àṣìáwù. Ìyá wa tá ń pè ní Àṣìáwù ìyàwó láǹfààní àti ìjọba ọmọ kẹrin tí wọ́n bí tá ń pè ní Abbas. Òun náà bí ọmọ inú àwọn abiyamọ tó ṣe, ó bí Fàṣásí, ó bí Sàláwù, ó sì bí Yusufu. Yusufu yẹn ló bí bàbá tèmi dáńtò Toliha. Bàbá mi nǹkan wá bọ́ ló bí. Ó fi táyé ìṣàkóso. Ó bí jẹ́ àràtù. Gbọ́dọ̀ tí a bá mọ nígbà kan ní Ògbómọ̀ṣọ́ ní ìyá wa táwọn ìdí àràtù yìí wọ́n máa ń dùn ní ìyàlẹ̀ tó lè ní olóògùn ni wọ́n lọ́kọ̀ sí. Ibẹ̀ náà ni Ọlọ́run ní kí wọ́n sin wọ́n sí. Òun ni ọmọ kejì tí Yusufu bí. Lẹ́yìn ló bí bàbá tèmi Toliha. Lẹ́yìn bàbá tèmi wọ́n bí Àṣàfà. Lẹ́yìn Àṣàfà wọ́n bí Òsínátù táǹtò ní ìlú Ìsìgá. Ní bí ọdún bíi mélòó sẹ́yìn kí ìlú Ìsìgá tó jáde láì wọ́n jẹ́ gbajúgbajà ta sìgá l'Ógbómọ̀ṣọ́ ní ọjà àbí ọdún ọlẹ́kùn báyìí ni wọ́n máa ń fún. mo rí pé ti gbọ́ ìtàn yẹn bó ṣe jọ ọmọ inú ilé tó fi sọ pé Yusuf ló bí òun tí wọn ò nípa kankan nínú ìran Ayilara. Wọn ò ní tí ń jẹ́ Yusuf, wọn ò ní tí ń jẹ́ Yunusa, wọn ò ní tí ń jẹ́ Toliha nínú ìran wọn. Ó níbi tí mo ń drive lọ now nígbà tó kù ọ̀túnla wọ́n mú wọn kó wọn níjọ́ Jímọ̀, ọjọ́ Saturday ni wọ́n kó wọn lọ sí ìrọ̀lẹ́ sí máa jọjọ́ Saturday ni wọ́n kó wọn lọ sí Ìbàdàn. Èmi ń sá kíjokíjo fẹ́mi ara mi, mo sá kúrò nílé. Èmi àtàwọn àbúrò mi a sá kúrò nílé àfidájí nígbàtà tí ráwọn èèyàn tán tí ń kó ìyọ̀dọ̀ wa. A sá kúrò nínú ilé tí látojú ọ̀sán ni wọ́n ti ń pè wá níjọ́ Jímọ̀ yẹn tán tí ń trace ní káàkiri. Wọ́n dẹ̀ sọ bí mo ṣe escape ẹ̀ ní ọwọ́ ọ̀sán tán fi ń kó wọn tán kó mo fi kó mi nígbà náà, mo fi wá hijack mi mọ́, mo kú sí ní mosque. But I was able, somebody out there kámọ̀ lè dára aláàmù nínú àwọn ọlọ́pàá tọ́lọ̀ ní kémi ló train nígbà tí mo wà ní north ló já expo fún mi. Mọ́tò rẹ̀ gan ló fi gbé mi kúrò ní ládùúgbò. Ìní wọn ò fi rí mi kó mọ́ àwọn bàbá yẹn nígbà náà. Tí wọ́n bá rí mi kó mọ́ra nígbà náà ni wọ́n bá ti shut me off ìṣẹ́ tí ìbọ́ sórí YouTube nígbà náà. Ẹ ò bá ti gbúrò mi pàápàá lórí YouTube. WhatsApp táwọn ará tó ń bí sọ̀rọ̀ tó ẹgbẹ́ ọwọ́ Ògbómọ̀ṣọ́ lọ́mọ tí kò lọ internationally ayé ọ̀bá ti gbọ́ wọn ò bá jẹ lọ. But Ọlọ́run tó spare mi tó mọ bó ṣe fẹ́ ṣe ọ̀rọ̀ ọ̀lú ní òfin jẹ́ kárí mi mú nígbà náà ní time yẹn. So kí ni kẹ́kọ̀ọ́ wá fẹ́ fà jáde ni pé nígbà tí wọ́n ti lè gbọ́ wípé wọ́n ń bọ̀ wá sáàchì inú ilé wọn, ipò wọ́n wá sáàchì inú ilé wọn, èmi pẹ̀lú àwọn ọ̀kan nínú àwọn ọmọ ilé Ayilara a bá ṣèmọ̀ràn papọ̀ wípé àwọn tí wọ́n mú yìí possibility pé inú ilé wọn wọ́n lọ rí mọ́ sáàchì inú ilé everybody. Èyí Síkírù dẹ̀ ní ibi tó ń gbé gbogbo àwọn yàrá bíi mẹ́rin bíi márùn-ún tó wà nínú ilé ló fi ṣe yàrá wo. Àwọn ibi tó gbé orí àwọn orúkọ rẹ̀ ti jẹ́ tó gbé orí àwọn ọ̀bọ sí, àwọn tó gbé orí màálù, ìwo màálù kankan, àwọn kan tó kó epo òróró kankan tí ń jálù wọn lára ní yàrá kankan débi pé olóògùn ní pọ́nbélé kìí sọ màá fà. Ìtàn padà dé sórí rẹ̀ à ń bo fún ni. Ìtàn padà dé síbẹ̀ tẹ́ fi mọ̀ pé òun gan fúnra ara rẹ̀ ó ní kọ́ńkọ́ klọ́ọ̀sì ń bẹ nínú ọ̀rọ̀ rẹ̀ tí ò fi lè rí Salatul Fatike tí fi pera rẹ̀ àti kéwà tí kò tí ò fi rí sí. Ìtàn padà wá sórí ẹ̀. So wọ́n wá advice wa kí wọ́n wá sáàtì nulé knowing quite alright pé Síkírù gbogbo àwọn nǹkan tó fi ń ṣagbára tó ń pè ní nǹkan tí tó lóun fi ṣaláwo tán fi jọ ń gún ọṣẹ òun pẹ̀lú múfù ọ̀rẹ́ o, torí pé múfù náà ń ṣe tí ẹ̀ ìtumọ̀ táwọn tó ń fi sọ pé láyéláyé àwọn ò lè kírun lẹ́yìn ẹni tí ń ṣẹbọ nìyẹn. Meanwhile lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ torí ààbò sí wọ́n padà kírun lẹ́yìn ẹlẹ́bọ.
ẹ̀tàn pèlè lẹ́bọ̀ àwọn alùsùn náà padà kírun lẹ́yìn ẹlẹ́bọ̀ ó ti wà nínú tàn ẹni tẹ́ ti kọ́ tí ẹni ẹ padà kírun lẹ́yìn rẹ̀ eyín kò sí wọn ní tàbí sùn náà ń bẹ̀ so kò sí àṣepọ̀ láàrin ara wọn òun jó nǹkan pọ̀jù tí lè jó nǹkan pọ̀jù èmi náà fẹ́ ló kí ní èmi náà eyín wà ń bẹ̀tẹ̀ jọ wọ́n àwọn nìkan ni wọ́n ṣe láńlọ́ọ̀dù láńlẹ́dì náà ṣe bàbá àlàyé nínú ilé gbogbo bẹ̀yẹn lòun fi ń jókòó tó fi ń gba àlejò ẹ̀rí ń bẹ lórí rẹ̀ lórí àwọn tó súnmọ́ síkìrù dáadáa èmi gan wọnú bẹ̀yẹn tí mú rí ohun gan kò lè jiyàn rẹ̀ nígbà tí mo fi gbọ́ bẹ̀yẹn ọ wà nínú àhámọ́ ni mo fi rí ni mọ̀nà tán fún wa nígbà náà ìgbé tán bá fẹ́ wá sáàtì nulé wọ́n báyìí tán bá lọ rí bá gbogbo ní àdíẹ́ náà dìde wọ́n sọ pé àwọn aláwọ̀ kan náà fẹ́ ṣe kí tán fẹ́ gbàdùn tán fẹ́ dàkíní mú wáàzì tí Yunusa ń ṣe kiri kálẹ̀ káàkiri pé àwọn tán ń ṣẹbọ ní ìlú wá ṣe kí ìlú wá ṣe kìí tí a bá ní kán dé wá bá kíní yẹn wọ́n padà lù kíní against wọn wípé àwọn ẹlẹ́bọ tí Yunusa ń lé kiri náà nìkan fi torí rẹ̀ fẹ́ gba mọ́sálásí mọ́ lọ́wọ́ àwọn ẹlẹ́bọ náà fẹ́ gba mọ́sálásí ẹ béèrè lọ́wọ́ Síkírù kẹ́ẹ̀sì pé àwọn obìnrin rẹ̀ méjèèjì kẹ́ wọ́n jókòó dó àwọn èèyàn ti dẹni tán purọ́ tán ṣépè lórí irọ́ àmọ́ èpè kan ń bẹ tí ò lè yẹ ìlà túbọ̀ tán àti tẹ́yàn bí ó parun lójú èèyàn kó ló tónú kó nítọ̀ nǹkan mọ́ lẹ́yìn ẹgbẹ́ káwọn obìnrin méjèèjì kan wá búra tí kìí bá ṣe pé nínú àìdíà tá a mú wá fún wọn tá a sọ fún pé kan lọ rí kú gbogbo àwọn kí ní ẹ jáde kan lọ rí ìdánù I'm not in support of it anyway tí wọ́n bá ti ẹ̀ lọ rí ikú pamọ́ ìyẹn náà fi lọ rí kó gbogbo àwọn kí ní ẹ nínú lápò tán fi kó lápò jáde bí ọ̀fẹ́ tó mẹ́ nígbà wọn ti ṣe tó ti tó nǹkan bí mẹ́rin tí wọ́n ń pè mí pé àpò tí tó nǹkan bí mẹ́rin ní ìsìn táwọn ti kó ẹ̀sá gbìyànjú ẹ̀kọ́ gbogbo ẹ̀kẹ́ mọ́ bẹ́ẹ̀ ṣe lọ rí ikú pamọ́ ìní wọn ò fi dé bá gbogbo kí ní ẹlẹ́bọ tó tó mọ́lẹ̀ yìí Síkírù ajánásí àgbà àbí ṣe ẹ̀ṣọ́hun ni acting ajánásí ní ìsinmi fún Yunusa toró ti nàró sí ọ̀dọ̀ àwọn ajánásí bí òun ẹmọ bá jẹ fún ní microphone náà kó náà kó bá wọn kéèké ó díẹ̀ kí Yunusa ó tù kó lè bàjá sí kó ti jẹ oyè ajánásí náà fi gbé kí ní ẹ jáde ẹgbẹ́ kó ṣépè fún ìgbésí ayé ara rẹ̀ tàbí káwọn obìnrin yẹn kan kó wọn jọ ilé ikú ní táìsẹ̀ mọ́ wá wọn kiri gẹ́gẹ́ bí ti ya Yunusa àwọn ń bẹ l'Ógbómọ̀ṣọ́ ká pè wọ́n jáde kán wá ṣépè kán wá búra tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ láti pé kí wọ́n bá fi ba ilé yẹn àti ìlú lórúkọ jẹ́ gbogbo kíní ẹni wọ́n bá display wọ́n bá kó gbogbo kíní ẹ lọ sí ọ̀dọ̀ àwọn ọlọ́pàá ni ìní wọ́n bá mọ́ present lórí evidence pé àwọn ẹlẹ́bọ náà fẹ́ wá gba ìlú Ògbómọ̀ṣọ́ mọ́ Yunusa lọ́wọ́ ní tẹ̀mí mọ́ wá náà àwọn architect kíní yẹn wọ́n fi kó kíní ẹ̀ wọ́n fi kó gbẹ̀ dáyé dídé tó dé lẹ́yìn tútù rẹ̀ lẹ̀ tí wọ́n tú wọ́n lẹ̀ dídé tó dé ló bẹ̀rẹ̀ sí mọ́ gbógun ti wípé àwọn tánjẹ́ ká kó kíní yẹn kúrò nínú ilé wọ́n ba òògùn jẹ́ mọ́ òun lára nǹkan tó ń fi ń ṣóògùn wọ́n bá jẹ́ mọ́ òun lára ohun pẹ̀lú múfò ọjọ́ ṣe dáadáa mọ́ láàrin ìgbà náà lèmi pẹ̀lú rẹ̀ náà ti ṣe dáadáa síra wa nígbà tí mo tẹ̀ ti lè rí gbogbo nǹkan tó ti so jù gàjàgàjàgàjà láàrin ìgbà nígbà tí mo fi bẹ̀rẹ̀ wípé ṣe kí ní a mọ̀ bá wọn sọ̀rọ̀ nú ilé wọn àsọ̀rọ̀ nú ilé wọn ìgbọ́n nú ilé rẹ̀ ìgbà mo rí gbogbo kí ní a ṣe nílé ìlú ẹ̀dá ilé yẹn bá ṣe ìgbà mo ti ṣe àwọn findings mi tí mo ti rí wòlò mọ́ ẹgbẹ̀gbẹ̀ ilé ẹ̀sẹ̀ tí mo lè ka ọ̀rọ̀ rẹ̀ kún ní mi ò fi kọ ọ̀rọ̀ rẹ̀ kún àwọn yẹn náà padà wá di èrò lẹ́yìn Yunusa nísìn tán padà claim lé báwọn làwọn nínú ilé Ayilara wọn ò padà bá kí níyẹn nínú ilé àwọn obìnrin tó kó jáde ìgbẹ̀ láyé o ẹ lè pè mí lẹ́jọ́ rẹ̀ o pípọ̀ parọ́ mọ́ wọn ríkọ́ọ̀tù wọn ti lọ rí ìbúra defamation of character lẹ́wìí ìjọ ìṣẹ̀lẹ̀ ní pé lọ́yà yín ọkọ̀ lẹ́tà sí mi máa fún nínú fún nọmbà lọ́yà mi wọ́n kọ sọ́dọ̀ lọ́yà mi yóò kà yóò defend ẹ̀ tí ò bá tẹ̀yìn lọ́rùn ẹ proceed lọ sí court that is what it takes for defamatory. It is not all about nǹkan bá mi ló kọjẹ́ mọ́ wá sọ́rí criminal case mọ́ lọ́wọ́ gbogbo orí ìtẹ́sẹ̀ ṣe gbé àwọn Saidi Shittu nǹkan kan yẹn fíìmù ni wọ́n kàn fi gbogbo àwọn èèyàn cash out ní fíìmù ni ọ̀rọ̀ lọ́yà sí lọ́yà ní ẹ̀kà mọ́ kanú pépà ni yìí sọ̀rọ̀ pé wọ́n ti gbé o lágbájá àti ìkúrò rẹ̀ wọ́n ti gbé kò sí yẹn níbẹ̀ wọ́n fi hàn press àwọn èèyàn kí wọ́n lè sọ̀rọ̀ mọ́ ni wọ́n suppress èèyàn mọ́lẹ̀ I'm sorry to say wọ́n fi suppress èèyàn mọ́lẹ̀ ni pé kó má bàa sọ̀rọ̀ mọ́ ni
Ọlọ́run rán mi lẹ́yìn tí èyí tí mo ṣe mọ́ tẹnu mọ́ fún pé Ọlọ́run rán mi ẹni tó bá fẹ́ bèbú kó bèbú. If you cannot learn from me, this is your own cup of tea. tó tí kí bá ṣe pé Ọlọ́run rán mi ẹ bá bíra yín léèrè náà, look at this tiny thing tí ń bá yín sọ̀rọ̀ lórí kámẹ́rà ní ṣe how tiny it is. Ẹ wo adúrú bí wọ́n ti ṣe ń ná owó, wọ́n ṣe ń dara wọn láàmú, pé gbogbo àwọn alágbára, pé gbogbo àwọn onípò, pé gbogbo àwọn olówó lórí ọ̀rọ̀ Yunusa, but yet they couldn't do anything on it up till now. Now come to the issue of Yunusa himself proper. Yunusa, Shehu Sugar, Lábẹ́òkúta, ó advice Yunusa wípé kí Yunusa kó lọ rí bẹ àwọn kábíyèsí ní gbogbo ọ̀nà tó gbà fi ṣẹ̀. Ó bẹ̀ẹ̀bẹ̀ ọkànlẹ̀kùn méjì, àdúrà rẹ̀ ti gbà kò tí mọ̀. Ó padà wá ṣe fídíò ilé ọ̀rọ̀ tó sọ lórí hútùbà rẹ̀ lórí múmbàrí. Gbogbo ẹ̀dákẹ́dà gbọ́rara, gbogbo ẹ̀dákẹ́dà tá a bá bẹ̀ láyé tẹ́nìyàn bá sọ pé òun ò gbà, òun ò gbọ́, ẹnìyàn fi rẹ̀ ẹ̀rí Ọlọ́run, ó ti wọ aṣọ kan náà pẹ̀lú Ọlọ́run ọ̀parun. Kò sí ẹnìkankan òyìn tóbi tọ́lọ́run wáyé. You can't do that kó lè fèsì Ọlọ́run. Ẹ wá wò, Ọlọ́run ní walakin yu'akhiruhum ila ajalin musamma. Mo máa lọ ẹ lára ní bóyá wà á túbà. Mo lọ ẹ lára dẹ̀ nǹkan. Ẹ wá wò, Ọlọ́run nípa idha jaa ajaluhum. Níjọ́ tí ń bá padà yí Júdà sí ẹ̀, tásìkò yẹn bá tó, la yastakhiruna sa'atan wala yastaqdimun. Ìṣẹ́jú kan ò ní lé, ìṣẹ́jú kan ò ní dín, ìyà aláwọ̀ bẹ̀rẹ̀ sí ní sọ̀kalẹ̀ ní tí ó máa yọ́, inú ọmọ ọwọ́, ìbànújẹ́ òde, wàhálà òde, ipá rẹ̀ ò ní ká, bí gbogbo ayé bá parapọ̀ nítorí ọ̀pá àwọn ọ̀rọ̀ lọ́wọ́, ẹni bá rọ̀ ẹni bá dúró ọ̀rọ̀ lọ́wọ́ tí ẹgbẹ́ òun náà pa. Mo rò pé ẹ̀yin náà ti rí nìsí. Ẹni tí wọ́n bá bẹ̀ tí ò bá gbà yóò parun ni. Ṣẹ́gbẹ̀ rẹ̀ ní bá sọ̀rọ̀. Ẹ ti gbọ́n náà fásitì bless orí sílàkà rẹ̀ ṣiṣẹ́ dáadáa torí pé àwọn ọ̀gọ́nà ọmọ bá wọn tí wọ́n mọ́ pàwọn èèyàn bọ́ ṣiṣẹ́ ronú sọ̀rọ̀. Sílàkà rẹ̀ gbé sí bàbá rẹ̀ wọ́n lè sọ báyẹn fún kínú rí ó dùn. Àbí in tí wàá sọ ní ìsìn ní pé kò dárúkọ ní olùwáwí o. In tí wàá sọ nìyẹn o. Àmọ́ tó bá yẹ pé tó bá wí ní pé kò bá dárúkọ, Ọlọ́run wọlá irọ́ pé kò dárúkọ tó fẹ́ wí in tọ́lọ́run bá máa fi jẹ́yàn níyà yóò fi jẹ́ ọ níyà lórí rẹ̀. Tó bá sọ pé ọ̀rọ̀ mọ̀ pé kábíyèsí ní fọ̀rọ̀ yìí bá wí, àbí ẹni pọ̀lì tó bá lọ́wọ́ mọ̀ pé kábíyèsí ní fọ̀rọ̀ yìí bá wí. Mo sáfì ìpẹ́ ti gbọ́ ẹwà léyàn bẹ̀bẹ̀ good ènìyàn wá ń bẹ̀ẹ̀bẹ̀ àwọn ń béèrè lọ́wọ́ rẹ̀ pé lórí kí ni ò ń bẹ̀ẹ̀bẹ̀ fún. Tó bá yẹ pé kábíyèsí ló bá gbé lọ sí kóòtù ní ìsinmi náà bá ń bẹ̀bẹ̀ pé ẹ̀dàkùn ẹbá ẹgbẹ́jọ́ kó ń kóòtù kí ní kankan náà wá bẹ kábíyèsí náà kò ní ọ̀gbẹ́jọ́ kó ń kóòtù. Ìwọ gbé kábíyèsí lọ sí kóòtù, ó gbèlú lọ sí kóòtù, ẹni tó gbé lọ kóòtù ọmọ ẹbẹ̀ ó gbé dákùn tó lọ mọ́jẹ̀ kan rán mi lẹ́wọ̀n, dákùn mọ́jẹ̀ kan sọ pé kí n san fáìnì, òun ò ṣe bẹ́ẹ̀. Ìwọ tó wá gbèyàn lọ sí kóòtù, ẹ̀yin fásitì bless ẹ ò bá ronú ni ẹ ò ronú bẹ́ẹ̀ ṣe ń kọ́ ẹ̀bọ́n ṣe ń ronú sí ẹ̀yin náà lẹ́ẹ̀kọ́ pé kọ́ máa lọ sí kóòtù, ọmọ gbé ọba lọ sí kóòtù, ọba ibi tó pè nílùú rẹ̀ làákà yín tẹ́lẹ̀ fi ń kọ́ àwọn tó bá gọ̀bí irú ti yín nílà lọ́gbọ́n, sẹ́yìn náà lẹ́ẹ̀kọ́ lọ́gbọ́n tó kọ́ máa gbé kábíyèsí lọ sí kóòtù. Ó wá lọ kóòtù nìyẹn, ìwọ ò gbé ẹjọ́ kúrò ní kóòtù. In ti kábíyèsí ní kan lọ rèé ṣe, ó lọ rèé ṣe láti pé kán lè bá fi ní àlàáfíà lọ bá wọn lé àwọn bàbá rẹ̀ lọ clear wọn gbé ọ̀bọ̀. Isiaka kábíyèsí pé Isiaka wọ́n ní Isiaka you are not helping things. Ẹ pé ọmọkùnrin yìí o, owó ní wá kiri yìí o, torí owó tẹ́sẹ̀ tó pẹ́ wá 20 million tó ní kán fún ní 20 million, ó ti mọ̀ pé bí ń payín nínú ilé yẹn tó ń bá fi 20 million tó ń bá fi tú yín lójú, at least kò ní fún yín. But at that time pẹ̀lú rú tẹ̀yìn tẹ́lẹ̀ ta ilé yín lórí 120,000 àti àgbò kan yín tó bá spread 5 million sáàrin gbogbo yín, kódà bọ́yẹ̀ ẹ̀bá tó kó èrò mọ́ra jù báyìí lọ.
wọ́n dẹ̀ mọ́ swing lórí 15 million gbogbo àwọn èèyàn wà mọ́ ilé lọ́ba ní kàlùkù ọ̀dálẹ̀ kó lé ní òun ló dárú òun kódà àwọn náà wọ́n tún kọ ní ìtàn tí wọ́n bá kọ ní ìtàn tí ò bá pa tí wà yóò ní fi ní rí mú mọ́ lórí irọ́ tó pa tó bá ipọ́ bá rí 20 million ọlọ́run tó fẹ́ di orí wọn tó fẹ́ di ọpọlọ wọn pọ̀ iná ni ò jẹ́ kírú ọpọlọ wọn ó débi gbálájì mọ̀súwọ́dà wọ́n jẹ́rìí ẹni tí mo ní kò lè fún wọn 20 million cash businessman Mansuru lè dá 20 million kalẹ̀ lẹ́ẹ̀kan náà bẹ́ẹ̀ pé 20 million tó ti mọ iye ọjà tó wọ́n fèrà ó ti mọ iye èrè tí ó wà lórí ẹ̀ èyí tí ń ṣe gan wọ́n regret lábẹ́nú because he's losing it yes he's losing it and he's going to lose it completely because the can't lè jẹ lọ n tó wà lẹ́yìn kò lè jẹ lọ businessman wọn náà kò 20 million fẹ́ kó lọ rí mọ́ ẹ̀ka ókè ó ti wá láti Amẹ́ríkà. ó sọ yí pé àwọn fámìlì pé tóun bá pé tèmi bá fún òun 20 million gbogbo wàhálà yẹn á tán mo nákùnrin yóò understand ọ̀rọ̀ owó kọ́ leléyìí go and prove yourself that's what you need. ṣe ti rí ti 20 million yẹn torí kí mo wà sọ pé mo fi parọ́ ni mo dé advice sí àkàpẹ́ ẹ lórí advice mo bọ́ yìí ọ̀rọ̀ owó kọ́ ní nǹkan tó wà nílẹ̀ yìí ọ̀rọ̀ ẹbí leléyìí kó wá bí ó ti ṣe tún ẹbí rẹ̀ ṣe so ti tún àárín yẹn ṣe. The question is, ṣé ìwọ ti tún àárín yẹn ṣe kò tó ẹsẹ̀ wa mọ́ sọ pé òun bẹ̀bẹ̀ ọwá ẹsẹ̀ tó wá sọ débi pé àìkẹ́ bá ń ṣe fi ń bọ́ lọ́rùn rẹ̀ bonítọ̀ wọn parun ní ìwọ ní tí èèyàn fi lè parun lọ́wọ́ pẹ̀lú tán bá sọ̀rọ̀ tí ò bá gbọ́ yóò parun lẹ́yìn ìyẹn torí fídíò tó ṣe kàn yìí analysis pọ̀ lórí ẹ̀ ìwọ wá sọ wípé ọba ìlú àti ìmáàmù ìlú tí wọ́n jọ ń ṣe dáadáa pẹ̀lú wọn kálọ̀rí èwò wọn wò sílùú wọn nílọ síwájú àbí ò nílọ síwájú ìmáàmù bo níwọ ọba tí bo ní ta kábíyèsí ṣe wọ́n ṣe ti kábíyèsí ṣe wọ́n gbọ́ sí kábíyèsí lẹ́nu kàràn bẹ́ẹ̀ oore àti ìdàgbàsókè tí kábíyèsí ń wá fún ìlú ìlò sọ di ìgò òróró tó ní ọ̀fọ̀ dànù ní pé kán máa retí torí ńgbà náà ẹ ń retí rìsọ́ọ̀tì kọ́ọ̀tù lẹ́ ń retí ńgbà náà ẹ ti ní confident kábíyèsí is going to lose the case confidence tẹ ní nìyẹn lẹ́ fi sọ wípé yọ fọ́ dànù the same ìwọ yìí náà sọ pé ìlú tún gúnge àìnífọ̀kànbalẹ̀ bá ti wà ń bẹ̀ kíní kankankan kò ní sí àgbéga fún wọn méjèèjì ni ó tẹ̀léra wọn ẹ wo fídíò tèyí tó ti sọ wípé ẹni tí tó ń pláàni nǹkan 25 years ìgò òróró ni yọ́ fọ́dánù ẹ wá wo èyí tí fi ń sọ pé àwọn ń wá ìlọsíwájú fún ìlú bóò náà ṣeṣe tẹ́ fi ń ṣe ìlọsíwájú fún ìlú lára fídíò kan ẹ náà ni mo fẹ́ kẹ́ wò ọ̀tọ̀ọ̀tọ̀ síra wọn ni ẹ wo àwọn fídíò méjèèjì yẹn síra wọn kẹ́ wá wò fásitì bless ẹ fọpọlọ yín ru ọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn àbí nǹkan tí ń sọ ṣe fọpọlọ yín ṣe anyway òdodo ti fojú hàn gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ ni pé ẹ̀kọ́ ti fojú múmu rẹ̀ ó ti fi hàn ó lè mọ búyàn ó lè gbìyàn lọ sí kóòtù ọ̀fẹ́ rẹ́yìn rẹ̀ ni wọ́n ti sọ pé àti ti kóòtù dé kádọ̀ rẹ̀ you know it ẹbí wọn náà ń pòwe náà ajíṣe bí Ọ̀yọ́ láàrí Ọ̀yọ́ ìṣe ti bàbá ẹnìkan ẹbí òwe ilẹ̀ Yorùbá náà ni ó wérí ọdún Yorùbá náà ní pé àti ti kóòtù dé káṣe kí ni o kádọ̀ rẹ̀ àbí ṣé kìí ṣe nínú gbogbo ẹni yóò tó bá sí lóun bá ti rí ọba fín láàlá tó rókè ni yóò wọlé láàlá gbogbo èèyàn tó bá ti wá rí ọba fín wọ́n máa wò ní gbogbo tí wọ́n láàlá ìwọ náà láàlá ọkọ̀ tó rọ́ba fín ọ̀wù ọlẹ̀ ni nígbà tí ọ̀gbọ́n náà sọba lẹ́nu bí wọn náà ti rọ́ba fín wọn náà ṣe kí ni ọ̀wù ọlẹ̀ mọ̀ ìkọ́ ti yé èyí ló máa jẹ́ kẹ́rù náà bá gbogbo èèyàn tó bá déwájú ọba kó wò láàṣì ẹ̀rù máa bá gbogbo èèyàn ẹ̀yìn òòṣà kan bẹ lẹ́yìn lọ́dún Aláàfin àmọ́ bó sì wá ń bẹ̀ àwọn owó wọn ń pè é. ṣe ti rí fídíò yẹn nísìn lálá tó rúkì yóò wọlé ẹnu ara ẹ̀ ló fi sọ
níparí fídíò yìí ni màá fi fídíò ìmáàmù olóróró àti ètò tó sọ́kàn níbi òkú ilẹ̀ ìfìwò papọ̀ kẹfì rí nǹkan tó sọ pé ó contradict ara rẹ̀ pé ń tan àwọn èèyàn ni is just scamming. Mo ti kọ́kọ́ sọ síwájú kí mú lè tún repeat ara mi pé fídíò tẹ́ bá débi tí tó ṣe kàn yẹn ẹ máa fi etí kan máa gbọ́rọ̀ tí ń sọ, ẹ máa fi ojú ẹ máa fi wo Isiaka kẹmọ wo ló àbòsí tó ṣe fún ìlú. Yunusa náà tó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé àwọn kan sì wà nínú àwọn tán jẹ nílé ooru tí wọ́n ń jẹ nílé eégún. Àṣẹ́mi tí mò ń pariwo páwọn àáfàá ló Ògbómọ̀ṣó ò lè ṣe bá ṣe kọ́kọ́ ṣe níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀, àṣẹ́mi ò sí ọ̀rọ̀ sọ, mi ò bú wọn, ìwọ tọ́rọ̀ bá kàn lọ́kàn lè mọ bínú lókù. Yunusa mọ̀ wọn, ó mọ àwọn tán jẹ nílé ooru tán jẹ nílé eégún. Wọn tó pẹ̀lú bọ́ọ̀lọ́ nígbà tọ́lọ́ bá tira wọn mọ́gbó ògiri wọ́n padà tó fi búra wọn, ayé ó padà mọ̀ wọ́n, ẹ ó padà mọ̀ wípé tí lọ́ba ní ká ń sọ lórí òdòdó lọ́wà. Láti fi kásẹ̀ fídíò yìí ńlẹ̀ kó tó bẹ́ẹ̀ lórí wọ́n fídíò méjì yẹn tí Yunusa yẹn. Publication kan jáde ní èyí tí gúdúgúdú tó gbé jáde tó ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Ògbórí Ẹlẹ́mọ̀ṣọ́, fíìmù Ògbórí Ẹlẹ́mọ̀ṣọ́, kábíyèsí fẹ́ yan bàbá lérè pàẹ́mọ́ jẹ ní kíní kankan ní this and that. Well, in tó bá wẹlé lórí sọ lárí pọ́ fẹ́ mọ́ ṣe ìbàjẹ́ tí a bá tẹ̀ wá sọ pé bíyàn bá tẹ̀ fà fẹ́yàn jèrè ọfẹ́ rẹ̀yàn jẹ àhá ṣerú kábíyèsí sí bàbá wa lérè pàẹ́mọ́ ṣe tọ́jú orí ni wọ́n wá wọn fẹ́ rẹ́ wọn jẹ níbi ọjọ́ orí ni àbí wọ́n fẹ́ rẹ́ wọn jẹ nípa pé títowó àbítọ́lá náà fẹ́ fi ọlá fi tẹ̀ wọ́n mọ́lẹ̀ lórí tán ṣe. Ayé ìgbà tí wọ́n fi ṣe fíìmù tí wọ́n ṣe nígbà náà yóò ṣòro kí wọ́n tó lè ríru owó tí wọ́n ní kán gbà tán fẹ́ fún wọn yìí. Tán bá ríru owó yẹn nígbà náà kúnlé afford kò ní renovate ibi tí wọ́n gbé fún wọn, oògùn wọn ni wọ́n fi kọ́, owó wọn ni wọ́n fi ṣe, wọn ò ní fi ṣe ìyàlẹ́nu fún wọn ní àìròtẹ́lẹ̀ tí wọ́n fi ṣe. Tíró owó yẹn bá wà lọ́wọ́ wọn, irú nǹkan tí Ibrahim Chata tó ṣe okò rẹ̀ tí jẹ́ film village, irú èyí tí àwọn ọmọ Afọláyan tí wọ́n ṣe, bàbá yìí wà very very versatile àti nírú film village níbí tí wọ́n jọ ṣe pẹ̀lú àwọn ọmọ Oyèwùmí tí wọ́n jọ ṣe tó fi jẹ́ collaboration tó fi dòdìdí wọn bá ti ṣe náà tí owó yẹn bá wà nílẹ̀ wọ́n sọpọ́tì wọn ni. Bàbá ò lè jókòó síwájú screen ní ìsìn for 25 good minutes ní ìsìn débi epic film ẹ̀sáré síbí débi kún fi ṣe yùn just a backup as a retirement benefit ẹgbẹ́lé ìkẹfì retire. Ṣé bàbá fẹ́ mọ́ ṣe fíìmù dání? Ibi heritage wa ni wọ́n fẹ́ kó sọnù, ìtàn wa ni wọ́n fẹ́ kó sọnù, tán fẹ́ ká tún sún papọ̀ kó bọ́ sí tí ìgbàlódé ká wà ní net. Nínú gbàtà bẹ̀rẹ̀ sí mọ́ bọ́ sí nẹ́ẹ̀tì ní mò ń sọ fún yẹn ní wọnú nẹ́ẹ̀tì dáadáa níwọ̀n bá bọ́lọ̀ ṣe fún mi lágbára mọ́. Ẹnu gbàtọ́rọ̀ Wàhálà Ògbómọ̀ṣọ́ délẹ̀ ní ìsìlá bẹ̀rẹ̀ sí mọ́ gbúrò Ògbómọ̀ṣọ́ nínú nẹ́ẹ̀tì. Tẹ́ bá béèrè pé àwọn olówó mélòó ló wà l'Ógbómọ̀ṣọ́ wọ́n mọ̀ tó kalẹ̀ fún yín ni, àwọn tó ti kú ni wọ́n mọ̀ tó kalẹ̀ fún yín nínú lórí nẹ́ẹ̀tì. It's not correct. Wọ́n fẹ́ mọ́ ṣe nǹkan tó yóò fi wà correct tí gbogbo ayé ò fi mọ̀ wá sí ti dáadáa. Ẹ wá tún wá dé gúdúgúdú ẹ wá ń ṣe write up láti fi black sẹ́yìn ọmọ ẹgbẹ́ blackmailing ní gbogbo nǹkan tẹ́ ṣe. Kábíyèsí wá dé lébi nìyẹn pé lórí fíìmù lérè pàẹ́mọ́ ni kábíyèsí ti fẹ́ jẹun. Ẹ wá tún fi wọ́n tún condemn wọn. Well, àwọn náà nílùú wọn as imperial majesty in tó bá sì wù wọ́n lè fi ìlú ṣe ní ti dáadáa torí wọn wá burú fún ìlú. Wọ́n sì gbọ́dọ̀ ṣe gbogbo tó bá fẹ́ ṣe láti fi kàn lè bá àwa ìdàgbàsókè fún. Ṣé gbogbo àwọn tó wá gun kẹ̀kẹ́ nílùú Ògbómọ̀ṣọ́ sáwọn ọmọ bíbí Ògbómọ̀ṣọ́ ní gbogbo wọn? Ká bá tó wọn jọ gan bóyá láfi lè rọmọ Ògbómọ̀ṣọ́ mẹ́wàá nù. Ká bá tó wọn jọ bóyá láfi lè rí ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́. Kẹ̀kẹ́ tẹ́rí tí wọ́n gùn yẹn, owó kẹ̀kẹ́ yìí gan ní ìsìn ní ìgboro Ògbómọ̀ṣọ́ ní ìsìn mélòó lè ra kẹ̀kẹ́ rú kẹ̀kẹ́ bẹ́ẹ̀ fọmọ rẹ̀ dégbé kó fi lọ ọmọ practice ọmọ lọ stadium ọmọ practice tó gbé gbogbo orú nǹkan báyìí ló lè gbé nǹkan oríṣiríṣi ní ó fi wọ̀lú. Ẹ̀wọ̀n á ń fi bàjẹ́ ẹ̀fín sáyọ̀ láti mọ̀ fi bá kábíyèsí jẹ́
gúdúgúdú lórí sọ ara rẹ̀ èmi mọ̀ ẹ̀ o wàláì tí mo bá bá débi àyè nìkan in tó fi bọ́ ní pé ò ta sí mi níjọ́ tó ti fẹ́ ta sí mi torí ìwọ ló ṣe òkúnfà tí bàbá Sàkáwà lógún tẹ́ fi wá arrest right up rẹ ló fi jẹ́ kán wá arrest mi ò lè gbàgbé láíláí mo dẹ̀ fẹ́ kọlọ̀ rí mọ̀ pé ọ̀rọ̀ obìnrin sọ́kùnrin ni kí ní mọ́ ṣe wàláhì tàbí láìsọ́mọ́ bí tọ́kùnrin ọ̀bá tí jáde láyé kọ́ mọ́ fọkàn sí pé nǹkan tó ń ṣe fún ìyàwó kò ní retaliate kò ní gbẹ̀san ya mọ́ sàbúrú o mo ti gbọ́ mi ò bínú mọ́ ní wàláhì tàbí yóò fi ìyà rẹ̀ jẹ́ ó lè ṣe pé bí ogbó ní ó ti fi ìyà rẹ̀ jẹ́ so níbi tí ma ti jáde sí ẹ wàláhì tàbí yóò náà it goes down into that history right up rẹ̀ yẹn kódà mo save ẹ̀ ń bẹnu aká ìbò because you wrote it ọmọrú àwọn orúkọ tó sọ ní tó sọ mí ní gbogbo ẹ̀bọ̀ tí mi ò lè fọlọ́pàá mú ẹ mi ò dẹ̀ ní fi kéèsì kankan bá ẹjà mi ò ní bọ́mọ̀ Ògbómọ̀ṣọ́ jà torí pé àwọn ìran rẹ tó já wọn títí ẹ báyìí láwà pẹ̀lú wọn tíjú Ọlọ́run lára mi wọ́n sì tíjú Ọlọ́run lára wọn amọ́bítà àtijọ́ mọ́ pàdé níbi iṣẹ́ Ọlọ́run ọba níbi mòlídì ní nǹkan kẹ̀nà mọ́ pàdé nínú kájọ jókòó kájọ sátẹ̀sùbà àmọ́ bá ṣe mọ́ pàdé so ọlá tí wọ́n ló ń sì ń jẹ gbogbo ẹ̀tẹ́tẹ́ l'Ógbómọ̀ṣọ́ ọlá àwọn kan sí kanlẹ̀ ń jẹ kò tí ìná mi ní nǹkan kan láti lórí wọlé kí n tira mi mọ́nú ilé for 41 days gbogbo bá dẹ́ fi ń tì ní mọ́lẹ̀ nǹkan kó problem fúnra ẹni kò tẹ́ ilé ṣẹlẹ̀ mọ́ tẹ́fí tí ìmọ̀lẹ́ mo ṣe wà nínú ní ìgbà àti mọ́ ní mo ti ń ṣe tí mo fi ń bẹ Ọlọ́run ọba lẹ́yìn lórí ẹ fún mi ní free hand ní láti pẹ́kí jókòó síbi tí mo gbé tí rí bí jókòó ti lè ṣàdúrà àwọn ọkọ̀ Ọlọ́run ọba tí ẹ lè pè pẹ̀lú tọ̀ lára ń bẹ èyí tí ẹ lè pè pẹ̀lú só lára ń bẹ èyí tí ẹ lè pè pẹ̀lú gbẹ lára ń bẹ dẹ́mọ̀ pẹ́ gbé lọ́wọ́ lára ẹ̀ tó mọ̀ pé tí Ọlọ́run sì mọ̀ dá lóhùn tí ó dìgbà tó bá lọ rí ṣe wọ́n káàkiri tó lè mọ́ ṣe síkìfàárì ní àbódìgbà tó wá lọ ṣe wọ́n káàkiri mọ́ ṣe láìláì àbódìgbà tó wá lọ rí ṣe káàkiri tó mọ́ ṣe alhamdulillah ní gbogbo àwọn ilé ìwòtẹ́rí tí mo pè ilé ìwò ni mo fẹ́ fi bẹ Ọlọ́run lọ́dọ̀ rẹ̀ tí ò ní ṣe ìyà rẹ̀ fún nítorí bí yóò ṣe ni torí pé already mo ti ní iyyaka na'budu wa iyyaka nasta'in mi ò sí púrúkú sàmì láti pé mo fẹ́ fi ṣe nǹkan tó mo fẹ́ fi ṣe bóò ní ò ṣe ní mú yín yóò mú yín ẹ jẹ́ kó gún omi so gẹ́gẹ́ bí nǹkan tẹ́ ń béèrè pé ilé ìwò ló dà lóru Yunusa ló dà lóru ọ̀rọ̀ Yunusa láti day 1 lórí ẹ̀ ti dà lóru in ló jẹ́ kọ́lọ̀wọ̀n ọba tó fi mú tí fi ń pa àwọn ìtàkítàn tẹ́rí tó pa ẹ̀ láti ìbẹ̀rẹ̀ ló ti pa ìtàkítàn in tọ́lọ̀wọ̀n kan fi ṣe láàánú nígbà náà ni pé èmi yíò tí ìbọ̀ sórí YouTube nígbà náà mo ní YouTube 2013 ẹmọ́ pé mọ́ ń dẹnu mo ní screenshot ẹ̀kẹ́ wo tí mi ò kí ń lò mọ́ fẹ́ lò fọ́ṣẹ̀ mi ọ̀rọ̀ lóró débẹ̀ nígbà wọ́n tì mí mọ́lé ní òrówó tí mo náwó lọ́yà mo fi ìyàwó àtọmọ́lẹ̀ tí mo tọ́ lọ rí tì mí mọ́lé èyí mo sáré jíjẹ mú fún ìyàwó tó tí mo ṣe ń tì mí mọ́lé náà ni ma mọ́ sáré pé dákun lágbájá só gbàgbé lọ sọ́dọ̀ lágbájá tàmọ̀dù iṣẹ́ báyìí dájọ́ ṣe wípé tó yóò bá tí ẹ̀ tí ìrówó yẹn nílẹ̀ kó fún ẹni díẹ̀ kẹ́ mọ́ fi manage tí mọ̀ tí máa dé bẹ́ẹ̀ ni máa gbà fún lọ́dọ̀ àwọn ọlọ́pàá pé mo fẹ́ sáré pé ìyàwó mi báyìí sọ fún Mr. Layo sọ fún Sunday sọ fún Osas sọ fún Owólabí báyìí tí mo sọ I know I manage my home while I am in cell ìmọ̀ ogun ti ṣe sáré rẹ̀ but nígbà tó opportunity rẹ̀ dé fún mi èmi náà ní kíní wọ́n sì lè mọ́ fìyà rẹ̀ jẹ́ mi fẹ̀kẹ́ jáde kí n máa pariwo ni mo fi ń pariwo ẹni Yunusa fi wọlé torí gbogbo ìgbà náà lórí YouTube náà tí mo Imamu wa yóò ṣe kíní kan gbà tẹ́ pé gbogbo àwọn àfáà tó wà níbi gan wọn tán pè ní TikTok nígbà náà kò sẹ́ni tó mọ̀ nǹkan tán pè ní WhatsApp pàpà yes reality ló pé ká mọ́ sọ̀rọ̀ WhatsApp group ó lè ti pọ̀ ní ìsin nílùú Ògbómọ̀ṣọ́ WhatsApp group gbogbo ìdílé tí ní WhatsApp group àmọ́ alhamdulillah Ògbómọ̀ṣọ́ Muslim Justice Forum ó jẹ́ kan nínú nǹkan tó tó encourage àwọn ìlú mi láti pẹ̀ká mọ̀ nǹkan tán pè ní group láti ní WhatsApp Ògbómọ̀ṣọ́ Muslim Justice Forum ó jẹ́ kan nínú àwọn tó yẹ kíkà àwọn èèyàn kan sáré lórí mọ́ wọn Facebook wallahi ẹ lórí wo àkáǹtì ọ̀pọ̀lọpọ̀ 35 100 200 láwọn tó yẹ pé followers àwọn tó yẹ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ join ni but we thank God wípé Ọlọ́run lò wá láti fi ṣí ojú inú ọ̀pọ̀lọpọ̀ nínú wa nílùú Ògbómọ̀ṣọ́ no doubt about that tí ó bá ṣe lè dúpẹ́ orí Ọlọ́run ọba wàhálà rẹ̀ ni
fún ẹ̀yin tẹ́ lérò wípé ẹ lè jókòó láti pé kẹ́ mọ́ blackmail kábíyèsí ilẹ̀ ìfilẹ̀ tìbẹ̀tẹ̀ ti fi lè mọ́ jẹun ó bọ́ ẹ̀ ní ìrúdà mo wá tún bèbè fún kíní kan fún yín láti pé kẹ́ tètè ṣẹ́rí padà ẹni tí ń bẹ̀bẹ̀ wípé kán má bínú kán má ṣe kíní kan ẹ jẹ́ ká bilérè pé kí lórúkọ kí ni gravity ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ tó fi ń dákùn èyí tó wà nílẹ̀ ó tún wá lọ sínú agboolé kábíyèsí ó tún wá lọ rí ń lo ahọ́n àgọ̀ fún kábíyèsí bí tó bá pàdé àwọn òbí wọn kọ́ gbóhùn ṣeṣe gbolẹ̀ bàlújẹ́dé ó dẹ̀ ti gbàgbé bóun ṣe ń pòyì kan dákùn kán mọ́ bínú kán mọ́ ṣe kìíní tó ń pòyì káàkiri ẹ mọ́ fòrú mọ́ fi lọ rí mọ́ bẹ̀bẹ̀ káàkiri the same security ẹ pè kalẹ̀ ní ìsìn tó di ajáná sí àgbà fún yín ní ìsìn ṣé bí wọ́n Yunusa mọ́ dọ̀bálẹ̀ fún níjọ́ kan tó sọ wọn pé tó bá ẹ̀tún lè dọ̀bálẹ̀ wájú wọ́n tẹ́ ọ lẹ́yìn mọ́lẹ̀ ìmọ̀ fún wọn fi ìdọ̀bálẹ̀ rẹ̀ kò fi wá kóhun lókòókò díkò ike ṣe tó ṣe rọ́ ni alálẹ̀ ìlú Ògbómọ̀ṣọ́ yóò mú òkúrọ̀ láàrin mi pẹ̀lú yín ìwọ Yunusa tó dọ̀bálẹ̀ fún tó ń bẹ̀ tó bá ẹni tó dọ̀bálẹ̀ fún wọn ó gorí rẹ̀ kọjá wọ́n tẹ́ ọ mọ́lẹ̀ torí mọ́ fi nǹkan sára kọ́ wá fi dọ̀bálẹ̀ torí gbà náà èyí tó ń lò ọmọ fi dọ̀bálẹ̀ káàkiri ní tó pé tó bá ilé ṣe ń gbàtọ́ ẹgbẹ́ òun náà sì gbóná nínú ogun gbà náà gbàtá ti lè wó gbogbo ilé ìwọ̀n kó kú lára rẹ̀ èmi tẹ́ rò pé yẹn ire kan ni mo tún máa advice nípa náà ẹni mọ́sálásí jókòó máa ṣe àsùgbónà láwọ̀ kọ́ máa pọ̀ káwọn obìnrin méjì mẹ́ta jọ kọ́ máa ṣe kíkà máa ṣe la ilaha illallah kádùn àwọn bá ti ń gbà wọ́n náà tún mọ́ rẹ̀ wá ó mọ̀ ṣe jálàbí ń bẹ̀ lórúkọ Ọlọ́run ọba wàá fi dí nǹkan ilé àfáà ní yí ẹgbẹ́yìn ìgbà náà lọ bẹ̀rẹ̀ sí mọ́ sáré káàkiri tí tún wá gbára kiri níbi sí oníṣègùn gún fẹ́ òun àwọn sáfẹ́ lágbára níbi ògùn ṣíṣe tí fi ń lọ kálẹ̀ káàkiri a ń bẹ̀rù alájá lọ́rọ̀ rẹ̀ ajá wá sí gún lẹ́ a ń bẹ̀rù ìjọ́ tó ti sọ̀rọ̀ sí mi ló ti tẹ́ wàláhì sí kí ìjọ́ tó ti sọ̀rọ̀ sí mi ló ti tẹ́ máa fẹ́ kó ẹni tó gbẹ́kẹ̀lé yìí tó ń fi ń ṣe bàbá tàbí pé ń tọ́jẹ́ bàbá rẹ̀ tó ń fún ẹ lágbára yẹn Zubairu Muhammad Taofik mú lọ tó bá lọ sọ́dọ̀ àwọn sẹ̀kẹ̀ bẹ̀rẹ̀ ọmọ àǹtí mi wà níbẹ̀ lọ bèèrè ọkọ̀ ìyá mi níbẹ̀ ẹpò mọ́ṣẹ́ ẹgún lódó ẹ̀sùnmókè èyí tí mo bá dìde tí mo tún bá jí mọ́jú mọ́hùn ní gbogbo bí tẹ́ ṣiṣẹ́ yẹn dé sẹ́rí bí tọ́já sí fún yín mi ṣe ẹran rírọ̀ mi ò kí ń ṣe ẹran rírọ̀ tẹ́ bá gbé wá bá mi lójú ayé tí yín bá yín tẹ́ bá wá bá mi lójú oòrùn dìgbì ní mo wà ìjánu ìwọ tó bá mọ̀ pé bàbá rẹ bá fọ́ nísìnyí mọ́dàrí kankan mọ́dàílà mọ́ bẹ̀ẹ́ lórúkọ Ọlọ́run bá lọ́ọ́dán wò kìí ṣe lérí èmi ò gbọ́dọ̀ sásìyàn ni àmọ́ tó ń bá jẹ́ sásìyàn mọ̀ jẹ́ ti ẹ̀ lójú ẹsẹ̀ ni ilé ìṣẹ́ wọn ní inú òfíjì kẹrí mímú ẹ̀ sì ní rí mímú láíláí ọlá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam èmi yìí máa rẹ́rìn ní kan ìní máa rẹ́yìn ní kan ìní ọlá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam so nídìí èyí gẹ́gẹ́ bí ọmọ mi àbúrò mi àfáà mi ọ̀gá mi ọmọ mo tó bí lọ́mọ àbúrò lè mú lábúrò àfáà mi ó ké ojú mi lọ ọ̀gá mi iṣẹ́ waves òun ṣe ìtìbìtì tí ń jẹ nìyẹn ọ̀rọ̀ kù tọ́pọ̀ give honors to those that deserve the honor ó mọ̀ nǹkan nípa ọ̀rọ̀ ìlú Ògbómọ̀ṣọ́ ó mọ̀ nǹkan nípa ọ̀rọ̀ mọ́sálásí Ògbómọ̀ṣọ́ torí pé àwọn òbí tó bí wọn bàbá wọn wọ́n ṣiṣẹ́ sìn ìlú Ògbómọ̀ṣọ́ dáadáa wọ́n bá sì ń lọ bẹ́ẹ̀ náà wọ́n fà wọ́n lọ́wọ́ kò sí ọ̀tẹ̀ nípa tiẹ̀ so gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ọ̀gá mi ọmọ mi àbúrò mi àfáà mi ọ̀gá mi bí ti ṣe mọ̀ wípé ọ̀rọ̀ kù tó pọ̀ káàtù padà gbọ́ lórí àwọn tí wọ́n ń ṣe ètè lórí ọ̀rọ̀ ìlú Ògbómọ̀ṣọ́ lórí àwọn tí wọ́n ń ba kábíyèsí lórúkọ jẹ́ tó fi mọ́ Fasco Bless lọ́nà bó ṣe ń wọ́nà àti dá ogun lẹ̀ Fasco Bless fẹ́ dá ogun lẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ wọ́n fẹ́ lò láti dá wàhálà lẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ níjọ́ tó di kọ́kọ́ tán lára ẹ̀ pé Ògbómọ̀ṣọ́ náà làwa náà ta ti jáde sí ìwọ́ àti dá lò Ògbómọ̀ṣọ́ àbúrí ẹ̀ dàrú ni ló ti múrí wọnú padà
òun náà bá lọ rí wá káàdì kan náà bá fi mú ọba sọpọ̀ mọ́nú lé ibi kan nínú àwọn olórí burúkú tó ń jọ ń dira wọn kálẹ̀ káàkiri lest I forget mo bá gbàgbé kí ní ìkí tó sọ fún gbogbo ilé yóò jẹ́ nǹkan bànújẹ́ ọkàn fún mi tó bá tún ń bá ẹ̀dítì fídíò ìtàn ṣe mọ̀ pé nínú wípé aṣọ pé Yunusa ń dààmú ìlú ọ̀rọ̀ rẹ̀ fún ìlú Ògbómọ̀ṣọ́ ká yẹlẹyẹlẹ Yunusa ni wallahi tallahi suma billahi allazi la ilaha illa huwa wallahi tallahi suma billahi allazi la ilaha illa huwa wallahi tallahi suma billahi allazi la ilaha illa huwa nígboro Ògbómọ̀ṣọ́ kọ́ ni mo fẹ́ sọ fún yín mo fẹ́ sorúkọ àdúgbò náà fún yín ní òkè àgbẹ̀dẹ l'Ógbómọ̀ṣọ́ ìyá kan bẹ tó bí àwọn ọmọ tó fọ́lọ̀ fún lágbára àti ṣe wàhálà lórí àwọn ọmọ pẹ̀lú bàbá wọn tán ṣe wàhálà fún wọn tán déyàn ẹni tọ́lọ̀ ti wò láṣìírí tó wà ní lẹ́kọ̀ọ́ wà nínú wọn ẹni tọ́lọ̀ ti ṣe fún tó wà ní Àbújá wà nínú wọn ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó bà mí nínú jẹ́ ni wàláhì ó sì bà ní nínú jẹ́ tó bá yẹ kó mọ́ rí torí ọ̀rọ̀ Yunusa ìyá ń ṣe tìlú lèyàn ṣe èyí dìtẹ̀ ọba èyí dìtẹ̀ ìlú níbi tí ìlú máa lọ lèyàn ṣe àwọn ọmọ rẹ̀ sì ń ṣe ti Yunusa wọ́n wá torí pé ìyá ń ṣe tìlú àwọn méjèèjì wá ti wá jọ sọ fúnra wọn pé ẹ mọ́ káwọn ọmọ fún ìyá lówó oúnjẹ mọ́ ìyá ò complain ní oge pé mo sọ fún pé káwọn adáwójọ fún ìyá ò wọ́n kàn sọ̀rọ̀ gravity nǹkan tọ́rọ̀ Yunusa ti kọ́ sí nínú Ògbómọ̀ṣọ́ ni wọ́n wà máa sọ fún pé tó máa ní kí ní yóò mọ̀ sínú ẹ lọ́rẹ̀ báyìí mọ́ máa fi ṣé máa máa fi ò tí ìpín kan wá báyìí nínú ilé ni can just imagine ìyá tó bí wọn ọ̀rọ̀ Yunusa ibi tó bá dé nìyẹn nílùú Ògbómọ̀ṣọ́ ẹ má ṣe wàhálà wípé ń wá kí ní ẹ káàkiri ní gbogbo ìlú káàkiri kọ́ yìí òkè àgbẹ̀dẹ ní òkè àgbẹ̀dẹ ní àdúgbò tó máa ń pè lókè àgbẹ̀dẹ l'Ógbómọ̀ṣọ́ ẹ lọ ráńdì rẹ̀ ẹ bọ̀rọ̀ tí mo sọ yìí níbẹ̀ ọ̀rọ̀ tó tàn ká ní táwọn èèyàn mọ̀ ọ̀rọ̀ Yunusa náà lọ́fà sí mi pẹ̀lú ìyàwó mi sí wọn pín wá ń yà just like that mo ń lọ náà ní ó sì ń pẹ̀lú a máa lọ òun lọ ní ẹ lórí ọ̀rọ̀ Yunusa and the worst part of it náà ni pé òun gan fúnra rẹ̀ she is not correct kìí ṣẹni tó gbọ́rọ̀ Yunusa sórí but àwọn pẹ́rẹ́ntì rẹ̀ sọ pé dẹ́dẹ̀dẹ̀ àfikọ́ kẹrù jáde òun náà dẹ̀ fẹ́ kọ sáwọn òbí rẹ̀ lẹ́nu ó sì kẹrù rẹ̀ jáde that's how we parted èyí tó jọ mọ́ bàbá ní tí wọ́n jọ ya mọ́tò pẹ̀lú rẹ̀ ní Mẹ́kà tí wọ́n fẹ́ dá wà láàrẹ láàrin wa but to God be the glory we are like this for now mo fọgbọ́n àti òye mo fi ṣe tí wọ́n gbé bàbá mi lọ sí mọ́sálásí ni ṣé àmọ̀tẹ́kùn ọ̀wọ́nú lé mi tó wá wọnú bí wọ́n ti ń ṣàdúrà tó ṣe gbogbo àwọn tó jẹ́jẹ́ ní ìdẹ́nu àwọn tó jọ fọwọ́ kún àmọ̀tẹ́kùn tó fi wọnú lé wà náà ṣé lẹ́yìn náà tó yà wá glory be to God ibi pẹ̀lú wọ́n jọ wà ní ìsìn àjọ ṣe dáadáa fún àpìlá wa àwọn tó ń pè pé tó bá ti dé lọ Mẹ́kà wọ́n kàn jẹ́ ká máa bú wa ní ọkàn jẹ́ ká máa ṣe èmi pẹ̀lú wọ́n tó jọ sọ̀rọ̀ ní ìsìn pé Ọlọ́run ní gbẹ́ lọ́wọ́ wa o nǹkan tàrí nǹkan táǹkọ́ ní a fi ọgbọ́n ṣe ni tó lè múyàn tẹ́ẹ̀ lè gbé nǹkan jẹ́ lókùnmá gbogbo bí tó gbé sáré wọn gbọ́ inú lé bàbá rẹ̀ gánà wọ́n tún lé ọlọ́kọ́ ọ̀rọ̀ ló fẹ́ ṣe tálọ́dá gbogbo rẹ̀ lẹ̀ àwọn tààjọ wojú ara wa rí látijọ́ tàti wà àtàwọn tó jù mí lọ àtàwọn tèmi gan bí tí mo jù lọ táà wojú ara wa rí ọ̀rọ̀ Yunusa dálẹ̀ so tẹba ní ìgbà ní ìdàlúrú Yunusa ló dàlúrú o Yunusa lọ fọ́bí fẹ́ràn ní o Assalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuh. Ọkùnrin tó ti ronú lọ lórí oyin tó gbé núgò àtòróró tó gbé òkè ṣe mọ̀ pé ó ń wo kíní ẹ̀ pé dúkìá ńlá rèé owó rèé ọlá rèé ipò rèé àṣẹ rèé kíní yẹn jọ lójú mú yẹn tún gba kíní yẹn jọ lójú títí ó ti wá ronú dé ṣé mọ̀ pé ọmọ ìjẹbẹ̀rí ti jápọ̀ àyà bẹ́ẹ̀ bá fi bisikí tọ́ lẹ́nu wò yọ ọmọ pé àṣẹ bisikí dùn báyìí yọ ọmọ pọnlá yọ ọmọ pọnlá tí ó fi padà ṣubú ti bisikí. Àbí bí àbá rí bẹ́ẹ̀ èèyàn alẹ́dọ̀yìn nùgò kó sì máa ronú 25 years lé orin kékeré lórí. Oyin nùgò kékeré.
orúkọ mẹ́wàá yóò di 100 ọgọ́rùn-ún mẹ́rin orúkọ yóò di màálù 100 ìwà máa dáko ìwà máa ṣe kínní 25 years nítorí ìgò oyin kan ṣe é rí bí oyin ṣe dàlé olóyin lórí ní gbogbo ẹnikẹ́ni tó bá rò pé ọlá kan ń bẹ lọ́wọ́ òun bọ́lá ó ṣe gbé ṣubú nù. ẹnìkan ò jẹ́ nǹkan kí ni ń bẹ lọ́wọ́ rẹ ìgò oyin tá a lè gbé sátẹ́lẹwọ́ lóyin ìgò kan tí wọ́n ń tà lọ́jà Ajagun òróró ògò kan àwọn mọ́là tí mo fún láàyè mọ́sálásí tí wọ́n ń tà òróró ògò kan kéèyàn wá ronú 25 years lé lórí ẹ ti mọ̀ ṣe rí bí ìgò oyin àtòróró ṣe fọ́lé ẹni lórí ẹ máa wò bọ̀ ìgò oyin àtòróró tó fọ́. torí ẹ̀ béèyàn pé ẹ bá ti rí èèyàn tó gbójúlé ọlá tó gbójúlé owó tó gbójúlé pò ẹ̀yẹ máa wò ń lọ́nu. torí bẹ́ẹ̀. yadinu. fa innal mar'a nahwa al-qabri yadinu. ọjọ́ tá à ń sùn tá à ń jí tẹ́ ń wo yẹn là ń súnmọ́ sàárè tẹ́wọ́ gbọ́ lọ́wọ́ mọ̀ pé wọ́n jáde láyé lánàá àwa tá a wà bí náà mọ̀ pé wọ́n jáde láyé lánàá wọ́n pe kálukú wa lójijì ni bí wọ́n ti pè wá lójijì nítorí ètè mi àti ẹ náà ìjọ kan náà ni. wọ́n ṣe àṣẹ wọn wo yìí náà àṣeyàmọ̀ bàjẹ́ lọ náà ni àní ìṣàtúnṣe ni. wọ́n ti ń sèrè fún aníhùnkún lẹ́dàwí wìdáàdì. wọ́n ti ń sèrè fún aníhùnkún lù dáwìl wìdáàdì. wọ́n ti ń sèrè fún aníhùnkún lù dáwìl wìdáàdì. mo bẹ̀ wá nítorí Ọlọ́run mo bẹ̀ wá ni àwọn olólùfẹ́ wa tá a nífẹ̀ẹ́ sí láyé ni wọ́n ń yọ sẹ́ńkọ̀ọ̀kan yìí ọ̀rẹ́ wa ló ń jẹ èlò ẹ̀gbọ́n wa ló ń jẹ èlò a nífẹ̀ẹ́ bàbá wa tó ló ń jẹ èlò a nífẹ̀ẹ́ àǹtí wa tó ló ń jẹ èlò àwọn ojúlùmọ̀ wa ní àwọn alájọṣepọ̀ wa ní bàbá wa tá a nífẹ̀ẹ́ sí ló ń lọ yìí ọ̀rẹ́ wa tá a fi kú ló ń lọ yìí ẹni dáadáa ló ń lọ yìí mélòó ló tún kù láyé mọ́nú àwọn ẹni rẹ bí wọn náà ti lọ́jọ́ kan ni ẹ má jẹ́ ó bàjẹ́ ṣàtúnṣe. àwọn akata iṣu kálíkì òsì rí dárọ. ẹgbẹ́ tó wọ́n bẹ̀ wọ́n ṣé kò ságbà lágbà gidi má l'Ógbómọ̀ṣọ́ náà. àwọn akata iṣu kálíkì òsì rí dárọ. àwọn akata iṣu kálíkì òsì rí dárọ kálukú sì wá lò gbèsè ayé àbí bí ẹlẹ́dẹ̀. wàtálàbù bí tùrọ̀bì wà bí rọmọdì. bí ẹlẹ́dẹ̀ bí olóòórùn ní kálukú wá ń lu ayé àwọn èèyàn sì ń wò wá káàkiri láyé wọ́n ń wò wá sunkún a sì ń wora wá rẹ́rìn. àwa kàtà èṣù kálíkì òsì rí dárọ wàtálàbù bí tùrọ̀bì wà bí rọmọdì. jàmá ẹ wo nínú àwọn tó dúró tìlú ìdí ọ̀fẹ́ ó bàjẹ́ tí wọ́n dúró dáadáa náà wọ́n lọ yìí ṣé bá ti máa lọ lọ́kọ̀ọ̀kan náà ní tá à ní ṣe ń tó tọ́ tó yẹ inú ilé Láoyè là ń bẹ yìí Láoyè ní bẹ lórí ìjọba ṣé bẹ́ẹ̀ ti máa wò ó ní ẹ tó ẹ ṣàtúnṣe wọn náà lọ ń jọ̀ka bàbá rẹ ó bí Ọlọ́run pé sábà jẹ fi lé sí ni. Bànámù àlàl àzírà ti tó lálẹ́ ilé. Kálukú ló lórúkọ oyè wọn tí wọ́n ń jẹ nínú ọ̀ràn wọn. Bànámù àlàl. Àwọn kan lóye tí wọ́n ń jẹ Ajagungbadé. Wọ́n lo àná. Orúmọ gẹ́gẹ́ ní bẹ́ńbẹ́ lónìí. Inú ilé yín la wà yìí ìlú ọ̀dà ẹ̀ ṣàtúnṣe. Bànámù àlàl àzírà ti tó lálẹ́ ilé. Ọkàn kálukú ọ̀balẹ̀, ọkàn ọba ọ̀balẹ̀, ọkàn joyè ọ̀balẹ̀, ọkàn aráàlú ọ̀balẹ̀. À ń lò gbèsè ayé nù yín láyé lọ ṣé bá ti máa bá lọ́nìí. Ẹ̀yin ọmọ Láoyè ẹ dìde. Bànámù àlàl àzírà ti tó lálẹ́ ilé. Bànámù àlàl àzírà ti tó lálẹ́ ilé. Kálukú wá ń sùn. À ń sùn lóru. Gbogbo òru wọ́n lọ́ bí sùn. Àti ẹ̀tají lóru ń jọ̀kan ká rò pé ó yẹ kí nǹkan dáa. Àtají lóru ń jọ̀kan ká wò pé ó yẹ ká ṣàtúnṣe. Àtají lóru ń jọ̀kan ká wò pé ó yẹ ká máa bẹ̀ra wa. Ẹjẹ́ abẹ ẹni tó yẹ abẹ, ẹjẹ́ atu ẹni tó yẹ atu, ẹjẹ́ sọ̀rọ̀ àlàáfíà,
ẹjẹ́ àpẹẹrẹ wa lákíyèsí ká má máa bá a lọ báyìí kọ̀ dà. Ọlọ́mọ àṣírọ́bì kú lálẹ́ ilé kàánàkà fi mùsàbákọ́ ti rúbọ̀dì. ẹwọ Cashman nígbà tí ń bẹ láyé ẹwọ dúró wàhálà tí Cashman ṣe ẹwọ dúró ọ̀nà tí Cashman sọ ẹwà dúró eré tí Cashman sá àwọn àwọn là jẹ́ kí wàhálà Cashman ọyọ ó dàlùkì àbàká tó máa rò ó. Tànámù ẹ̀lẹ́nu àṣírọ́bì kú lálẹ́ ilé kàánàkà fi mùsàbákọ́ ti rúbọ̀dì. Kàánàkà fi mùsàbákọ́tì rúkọ̀dì. Tàyákọ́rù. Tàyákọ́yà wà tó bó nà súnhà. Tàyákọ́tì àwùkáyà wà tó nà súnhà. Ẹ̀ṣíhàdà nùrọ̀rọ̀ bí kàbíl fùádì. Lìtẹ́ṣíhàdà nùrọ̀rọ̀ bí kàbíl fùádì. Yá òkáyà. Ya òkò yàwá tún nà súnhá. Ẹ̀yin tá a jọ ń j'Ógbómọ̀ṣọ́, ẹ̀yin tá a jọ jẹ́ bátan. Tàyákọ́ ẹjẹ́ àtàjí. Ya òkò yàwá tún nà súnhá. Ẹjẹ́ àpadà ibi tá a bá ti ṣe náà ká lọ túbá. Bàyá náà ní bínú ẹjẹ́ lọ túbá. Tàyákọ́ sí yá òkò yàwá tún nà súnhá. Ẹjẹ́ lọ túbá ká ronú pìwàdà bá ṣe ń ṣe yí ọ̀dà. Àlè bá bẹ́ẹ̀ níwájú Ọlọ́run ká má rojọ́ bọ́ọ̀ láṣẹ rojọ́ tá a fi jàre wájú Ọlọ́run ẹbẹ̀rù Ọlọ́run ẹjẹ́ àpadà túbá. Lìtẹ́ṣí ẹ̀dá nùrọ̀ bí kàbíl fùádì. Lìtẹ́ṣí ẹ̀dá nùrọ̀ bí kàbíl fùádì. Ẹ rí pé tá a bá túbá ní ìsìn tá a bẹ náà bá foríjì tó foríjì wá tá a kúrò níbi pálapàla tá à ń ṣe yìí a rí pé ìmọ́lẹ̀ Ọlọ́run ó dé bí ìmọ́lẹ̀ Ọlọ́run bá dé gbogbo òkùnkùn ó parẹ́. Àtẹ́rùdà ṣe dáadáa. Àǹtẹ̀kùn nàrọ̀ fi kọ̀kọ́ mi. Àtẹ́rùdàbọ̀ àǹtẹ̀kùn nàrọ̀ fi kọ̀kọ́ mi bí wọ́n bá bi á léèrè ní ìsìn. Kálukú wa láṣọ wípé a fẹ́ kí ìlú wa kó dàbí Amẹ́ríkà. Àtẹ́rùdàbọ̀. A fẹ́ kí ìlú wa kó dàbí London. A fẹ́ sọ Ògbómọ̀ṣọ́ di Dubai. A fẹ́ sọ Ògbómọ̀ṣọ́ kó dáa ju Ìbàdàn lọ. A fẹ́ kó Ògbómọ̀ṣọ́ dáa jèkó lọ. A fẹ́ kó Ògbómọ̀ṣọ́ náà wà nínú ìlú tá a máa dá kọ láyé gẹ́gẹ́ bí òkìkí Ògbómọ̀ṣọ́ ti wà lánàá gẹ́gẹ́ bí ṣe ń bẹ̀ lónìí a fẹ́ kó jù bẹ́ẹ̀ lọ lọ́la tó bá jẹ́ bẹ́ẹ̀ la fẹ́. Ẹ fáwọn tọ̀hún ṣe ń ṣèlú wọn làwa ń ṣèlú wa. Àtẹ́rùgàbọ̀ àǹtẹ̀kùn nàrọ̀ fi kọ̀kọ́ mi. Adẹ́sọ Ògbómọ̀ṣọ́ di mega city. A fẹ́ fi Ògbómọ̀ṣọ́ sínú world map tó ṣe pé gbogbo àgbáyé ní ó máa béèrè pé ìlú wo ní ń jẹ́ bẹ́ẹ̀ tó ṣe pé tí wọn bá débẹ̀ inú wọn ò ní dùn àfi kí wọ́n débẹ̀ gẹ́gẹ́ bí àwọn other tourist attractions ṣe wà láyé a fẹ́ kó Ògbómọ̀ṣọ́ náà dà bẹ́ẹ̀ bí rẹ̀ léèrè ṣé àwọn àáfàá ìlú tọ̀hún yẹn ṣé báwọn ṣe rí làwọn àáfàá Ògbómọ̀ṣọ́ rí àwọn ọba ìlú tọ̀hún yẹn ṣé báwọn ọba yẹn ṣe rí làwọn ọba Ògbómọ̀ṣọ́ rí àwọn ìmáàmù tọ̀hún yẹn ṣé bí wọ́n ṣe rí nìmáàmù Ògbómọ̀ṣọ́ rí gbogbo àwọn ńláńlá tọ̀hún àwọn ọlọ́lá tọ̀hún àwọn alágbára tọ̀hún ṣé báwọn ṣe rí làwárí l'Ógbómọ̀ṣọ́ tá a bá rí bẹ́ẹ̀ bò la ṣe fẹ́ dàbí wọn. Àtẹ́rùgàbọ̀ àǹtẹ̀kùn nàrọ̀ fi kọ̀kọ́ mi. Ọ̀dà ṣé bí àwa àfa Ògbómọ̀ṣọ́ bá a ṣe ń bọ́ sórí agbágbé tá à ń búra wa ṣé bẹ́ẹ̀ làwọn ìmáàmù àtàwọn àfá Ìbàdàn náà ń búra wọn ṣé bẹ́ẹ̀ làwọn àfá àtàwọn ìmáàmù Ẹdẹ náà ń búra wọn ṣé bẹ́ẹ̀ làwọn àfá àtàwọn ìmáàmù Ìwó náà ń búra wọn ṣé bẹ́ẹ̀ ní gbogbo àwọn ìlú yẹn náà ń búra wọn. Àwa sọ pé a fẹ́ dàbí àwọn tó ga tá a máa ṣe é bú lọ bá ti ga náà nù. Làwọn ń sàdún wà ń tàbí gáìrì záde. Làwọn ń sàdún wà ń tàbí gáìrì záde. Ẹ wo bẹ́ẹ̀ bá lọ Òkè Ògùn ìfọwọ́sowọ́pọ̀ ń bẹ láàrin àwọn ọba abẹ bẹ́ẹ̀ bá lọ Ìbàràpá ìfọwọ́sowọ́pọ̀ ń bẹ láàrin àwọn ọba àtàfà abẹ bẹ́ẹ̀ bá lọ Ìbàdàn ìfọwọ́sowọ́pọ̀ ń bẹ pẹ̀lú àwọn àfà àtàwọn ọba tí ń bẹ ń bẹ ṣé ti wá rí bẹ́ẹ̀ l'Ógbómọ̀ṣọ́ àwọn ọba Ògbómọ̀ṣọ́ ṣé wọ́n bára wọn ṣe ṣé wọ́n gbá wọn ara wọn yé báwo
báwo la ṣe fẹ́ rí dàgbàsókè ẹ lọ Ọ̀yọ́ lọ́dọ̀ Aláàfin gbogbo àwọn ọba tó kù gbogbo wọn dúró papọ̀ wọ́n gbà fúnra wọn wọn kò síra wọn lẹ́nu àwọn àfáà bẹ̀ wọ́n dúró papọ̀ wọn kò síra wọn lẹ́nu àwọn ọba tiwa l'Ógbómọ̀ṣọ́ ṣé wọ́n dúró papọ̀ ṣé wọ́n gbọ́rọ̀ síra wọn lẹ́nu ṣé wọ́n máa dáhùn síra wọn ṣé wọ́n máa pàtó tí ọ̀dà nípa ara wọn bó la ṣe fẹ́ ní dàgbàsókè ẹjẹ́ àjọsọ. famọ́sọ̀rọ̀ alùkọ̀ bí abilà àyàyè. ẹ wá wo nǹkan ìwọ tó bá yọra rẹ wí gbangba pọ̀ yọra rẹ o. tẹ́wọ́ gbọ́dọ̀ cashman nígbà tí ń bẹ láyé yọra rẹ̀ àkọọ́lẹ̀ ń bẹ pọ̀ yọra rẹ̀ pé ìsínú ẹni tó d'Ògbómọ̀ṣọ́ rú. famọ́sọ̀rọ̀ alùkọ̀ farabalẹ̀ àwọn fídíò ń bẹ tó yọra rẹ̀ pé èèyàn rẹ ni mi ò sí ní àbòsí ṣé bí wọn ò lè bá ń gbangba kó o sọ̀rọ̀ bó o ṣe ń jẹ́ lé orò lọ ń jẹ́ lé egúngún ẹnìkankan ọmọbi tó wà nígbà ọba yá ayé ọ̀pọ̀ pẹ́ sọ̀gbẹ́sẹ̀lú ní ọ̀pọ̀ pẹ́ mọ̀nàfíkì ní àwọn àgbà. famọ́sọ̀rọ̀ alùkọ̀ bí abilà àyàyè. ìwọ tó o bá fi àìnítìjú tó o bá fi bà nǹkan jẹ́ tó o gbin tí ọ̀dà alẹ̀ tó o bá jáde láyé ìtàn ò ní gbàgbé àwọn àrọ́mọdọ́mọ rẹ wọn ò ní gbàgbé ẹ̀. famọ́sọ̀rọ̀ alùkọ̀ bí abilà àyàyè. ṣé ẹ mọ̀ pa aṣá sọ ìtàn àwọn tànà àbá àmọ́ sọ bí wọn náà bá rẹ́rìn kan sọ pé àwọn bàbá rẹ̀ ń gbà wọ́n ń bẹ láyé àbá àmọ́ sọ bẹ́ẹ̀ àwọn ìyá rẹ̀ ń gbà wọ́n ń bẹ láyé àwọn ẹ̀gbọ́n rẹ̀ ń gbà wọ́n ń bẹ láyé àwọn àǹtí rẹ̀ ń gbà wọ́n ń bẹ láyé ọba tànà nígbà tí ń bẹ ọba àjẹta nígbà tí ń bẹ ìmámù tànà nígbà tí ń bẹ ìmámù jẹta nígbà tí ń bẹ àbá àmọ́ sọ ẹjọ́ dọ̀là. famọ́sọ̀rọ̀ alùkọ̀ bí abilà àyàyè. kódà tí ìtàn bá fẹ́ parọ́ social media ti ń bẹ ní ìsìn ṣẹ́ra wọn tànà yẹn wọ́n lè parọ́ kò sí ń tọ́ka alẹ̀ kò sí rọ́tẹ́lì kan pamọ́ láyé lónìí nísìn ṣe mọ̀ pé nígbà tí mo fẹ́ sọ̀rọ̀ cashman nísìn mo lákọọ́lẹ̀ ń bẹ mo wá tó ní fídíò náà tó ń bẹ àìbẹ́ẹ̀kọ́ tá a fi mọ bí ó dúró sí tá a mọ bí ó wà tá a mọ tó ṣe kányìn ayé ẹ̀ bẹ́ẹ̀ bá bẹ̀rẹ̀ ń sìn pé ń bolè jìdé ń bẹ a mọ̀ sọ pé àkọọ́lẹ̀ ń bẹ fídíò rẹ̀ wà ibi tó dúró sí àmọ́ tí kálukú ṣe bí wọ́n bá sọ pé ìmáàmù tàná kí ló ṣe àmọ́ ìmáàmù